ṣé ẹ ti rí wípé ní south west wa nísìn many situation ló ti ń ṣẹlẹ̀ nígbà tó ti lè máa wọlé tó máa mú ọba odidi ọba kan máa pàdánù tí wọ́n mú ìyàwó chief of staff to the governor Akérédolú ní Ondo state tí wọ́n mú tí àwọn kidnapper tí wọ́n hijack ẹ̀tàn kidnap ẹ̀tàn béèrè ransom kó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá ṣe kí ni wọ́n wá release ẹ̀. ṣé ẹ ti rí wípé wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti ń ṣẹlẹ̀ wàhálà ti délé ní nàìjíríà wàhálà ti wà ní nàìjíríà. ìdí ìrèé tèmi ṣe máa sọ wípé àwọn ìran fúlàní àti haúsá gan gbogbo wọn ò lè sọ wípé there is Nigeria ní presently tí gbogbo wa wà ní Nigeria. There is nothing like Nigeria. It is called Fulanigeria. ṣé ẹ̀yin ọmọ ìran yorùbá ẹ ti gbàgbé ni? ẹ dìde ẹ má jẹ́ ká fi ẹ̀tanú àbí inú bíni àbí ọ̀tẹ̀ àbí ìjà àbí nǹkan kan ká fi máa sọ pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò kàn mí. mo ní ẹ̀yin ọmọ ìran yorùbá ẹ gbé ọ̀rọ̀ political party whether you are from APC or PDP mo ní ọ̀rọ̀ yẹn kọ́ ló ń ṣẹlẹ̀ àti APC àti PDP they are one. ìkọ̀ọ̀kan náà ni wọ́n. ṣé ti wá rí pé ogun ti ń dé báyìí? ṣé ti rí wípé gbogbo wa ní south west orí life wire gunpowder ní gbogbo wa jókòó sí? ṣé ti rí báyìí? gùdùgbẹ tó dé ń jà ìkò tí ì já o wọ́n sì test ní o láyé ẹgbàgbé yẹn test ní gbogbo nǹkan tó ń ṣe ní south west nísìn. wọ́n fẹ́ wò ó bí ipa yín ṣe tó wọ́n fẹ́ mọ bí ẹ ṣe strong tó torí wọ́n fẹ́ wọn ìwọ̀n yín láti lè mọ bó ṣe máa prepare fún kíni fún bó ṣe máa wá àtàkì wa ní south west. nǹkan tí wọ́n dúró dè ní fún nìyẹn. ẹ̀yin ìran yorùbá ṣé gbogbo wa dẹ̀ máa lajú wa kalẹ̀ báyìí? a máa sọ pé irọ́ ni kò sí ìkọ̀ títí tó dẹ̀ máa fi wọlé sí wa lára. orí tí wọ́n ti ń pè ní orí adé tí ó ti jẹ́ orí adé wọ́n ní orí tó bá máa dé adé nínú agogode ló ti ń wà ọrùn tó bá máa wèjìgbà lẹ̀kẹ̀ inú agogode ló ti ń wà. gbogbo àwọn wọ̀nyí àwa fẹ́ fi ẹ̀tanú torí mo belong to party báyìí àbí mo wà lóyà sí ènìyàn báyìí to the last. torí ìyẹn la ṣe fẹ́ sọ gbogbo ìran yorùbá a fẹ́ sọ di èrò ẹ̀yìn a fẹ́ sọ ìran yorùbá di nǹkan tó jẹ́ wípé àwọn èèyàn wa máa sọ pé ìran kan wà rí nígbà kan ẹ mọ̀ wọ́n yorùbá ni tàbá wa fẹ́ júwe ara wa a máa sọ pé ṣó rántí there used to be a race called yorùbá you know then ṣé nǹkan tí gbogbo wa fẹ́ dúró fún ni? ẹ má jẹ́ á dúró. a ti ń dúró tipẹ́tipẹ́ láìmọye ìgbà tí ẹmọ ẹlẹ́ran wa tó ti ń jẹgun tí ọmọ aláṣọ wa tó ti ń wà kísà iná ti wá jó dórí kókó báyìí nísìn. igi ti ń dá ó ti fẹ́ paláralé àjà ti fẹ́ jì ó ti fẹ́ pèrò ọ̀nà lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ jẹ́ ká jí gìrì lójú oorun wa. nǹkan tó ń bọ̀ yìí tá a bá fi ti ẹ̀tanú ṣe tá a fi ti ẹ̀tanú ṣe títí tá a jẹ́ kíkiní kó wọlé sí wa lára nǹkan tó máa bí agbára wo ní ká o. ìgbà tá a bá máa sọ pé ká wá máa dìde ká ṣẹ̀ṣẹ̀ máa rán letter scatter ká máa múra lódìlódì kó máa nílé ìbámọ̀. ìdí atótónu tèmi tẹ́ ṣe sọ pé mò ń forí gbálẹ̀ mò ń pariwo mò ń ṣe àánú ló ṣe mí. àgàgà àwọn ọmọ oyún inú àṣẹ ẹ̀dí àwọn ọmọ tí oyún tó ní sínú tó ti bí síta èyí tó ti bí síta tó ṣe nǹkan bó ṣe máa gbẹ́sẹ̀ èyí tí ò tẹ̀ tí lè dá ẹnu ọ̀rọ̀ sọ àbí èyí tó ti dàgbà díẹ̀ ni. àánú wọn ló ń ṣe mí. ṣé àánú tí wọn ò ṣe yín ni ẹ̀yin ọmọ yorùbá? nígbà tí gbogbo àwọn other tribe ní nàìjíríà the same nàìjíríà wọn nàìjíríà wa yẹn náà tó jẹ́ wípé àwọn other tribe wọ́n ti dúró tán pátápátá wípé anything àwa yorùbá àwa nìkan la ṣe ń ṣètò yìí là ń ṣe kọ̀ yìí kí la dẹ̀ fi ṣe kọ̀ ìta fi fara wá sẹ́yìn ó ní wípé má dá lóhùn o nǹkan ní o má dá lóhùn irọ́ ló ń pa má ṣe gbá kan má ṣàwo kan kinní kan. bẹ́ẹ̀ gbogbo wa la dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó adébá onílé adébára oko àgàgà wa tá wà lábroad ẹ wò ó máa lẹ́tìkẹ́. àwa tá wà in diaspora ṣẹ́yìn náà dẹ̀ ti mọ̀ pé tí wàhálà bá ṣẹlẹ̀ ní nàìjíríà àwa la máa ń jìyà ẹ̀ jù both physically spiritually and financially àwa la máa ń jìyà ẹ̀ jù.
ìjìyà ẹ̀ àwa la níjù torí pé ìfẹ́ tá a ní sí àwọn ẹbí wa ní nàìjíríà kò dẹ̀ ṣe pé bí akọ̀dédé ní ìfẹ́ yẹn ṣe mọ̀ pé nàìjíríà yẹn náà ti forí wa sọlẹ̀ tá a dàgbà sí tá a ti jẹ ìyà torí èmi ò mọ ọmọ olówó kankan tó wó wà lọ́wọ́ ẹ̀ tó máa lóun fẹ́ kúrò pé ilé iṣẹ́ wà fún everything wà nítòótọ́ fún ní nàìjíríà táwa sọ pé abroad ló fẹ́ wá gbé wá máa fọ tọ́lẹ̀tì kò lè sí àwa tá a wá sí abroad àwa ọmọ kò lè nìyàn tí ìyà ń jẹ ni àwa tí ìyà ń jẹ àwa la pọ̀jù ní abroad ayé ìgbà kan rí nígbà tí nàìjíríà wà òkè òun ni wọ́n ṣe kíni ní àwọn kọ̀ọ̀kan wọ́n wá sí abroad àgàgà UK nígbà yẹn wọ́n wá sí UK wọ́n wá kàwé wọ́n wá study ní tó bá dẹ̀ ti parí ẹ̀kọ́ wọn báyìí tó bá máa fi padà dé nàìjíríà iṣẹ́ tó máa ṣe ó ti wà ńbẹ̀ official cast and everything tó máa nídìí ó ti wà ńbẹ̀ kò ń ṣe ayé ìsìn mọ́ kò kì í ṣe ayé ìsìn yìí mọ́ ayé tá a wà níbẹ̀ nísìnyìí ẹni orí yóò dilé ni ìlú nàìjíríà wá di terrorist country abẹ́yìn òrìkà nínú news ní káàkiri àgbáyé ipò tí nàìjíríà wà as a terrorist country àwa gan tá a wá jẹ́ ọmọ bíbí inú nàìjíríà àwọn tó wà ní ìlú nàìjíríà tó wà nínú bẹ̀dẹ̀ nìyí ọlọ́run bá ń gbọ́ wọ́n ń gbé ìgbésí ayé ẹrú ní ìlú wọn tán forí wọn sọlẹ̀ sí àwa tá a sá wá sí abroad ní ìlú tí òun ṣe ti wá tó jẹ́ wípé akọ̀dédédé lọ́sàn kan òru kan ni à ń gbé ìgbésí ayé ọmọ onílẹ̀ à ń gbé ìgbésí ayé ọmọ onílé nǹkan tí ọmọ onílùú máa ṣe òun ni ìwọ àti èmi máa ṣe kódà tá a bá béèrè nǹkan ní ìlú òyìnbó tá a wà tí wọn bá tètè fún wa a ti sọ mọ ọ̀nà tá a máa gbé gbà pé a gbọ́dọ̀ gba lọ́ọ̀yà a ní láti claim right wa ṣùgbọ́n ní ìlú ibi tó ti bí ìwọ àti èmi ǹjẹ́ a ní right kankan bí kò sí right we have no right of anything tó jẹ́ sí wípé wọ́n bí wa sí ìlú nàìjíríà we are the true Nigerians ṣùgbọ́n à ń gbé ìgbésí ọmọ ẹrú ní ìlú wa ọmọ ẹlẹ́ran wa ń jẹ gungun ọmọ aláṣọ wa wá ń wà kísà àìsùn àìwo ìpayín kéke ó wá dé bá gbogbo ọmọ tilé toko ní nàìjíríà ó lè jáde lásìkò tó bá wù ẹ́ kó o tiẹ̀ jáde gan bó bá wà nínú ilé ẹ̀ ní nàìjíríà ẹ̀mí ẹ̀ òde torí àwọn atiláwí ajẹlójú onílé kónílé má lè fọhùn lọ́sàn gangan wọn á kanlẹ̀kùn lé òde tó bẹ̀ kó má ṣí bó o ṣí ọ̀ràn lọ́sàn gangan ọlọ́pàá ó ń pa àwọn èèyàn anyhow ní ìgbà tí àwọn yúùtù tí wọ́n dìde tán láwọn ṣe peaceful protest ní àwọn ọmọ wọ̀nyí ṣe kó tó di pé wọ́n wá hijack ẹ̀ mọ́ wọn lọ́wọ́ àwọn wo ló dé hijack ẹ̀ àwọn tí wọ́n fẹ́ àwọn tí kò fẹ́ ká jẹ ká yó wọ́n ní afúnijẹ má jẹ ká yó tí fúnni lóko ìdí ọ̀pẹ ẹ̀rọ àwọn tí wọ́n fẹ́ ká jẹ́ ènìyàn nílé ayé àwọn ni wọ́n dìde sí protest torí wọn ìdí tí wọ́n dẹ̀ ṣe dìde sí kí n sọ fún yín àwọn kan oríṣiríṣi news là ń gbọ́ àwọn kan sọ pé torí tógèètì ni owó tí wọ́n ń pa lórí tógèètì ní èdè wíìkì ti lọ ṣé àmọ́ pé protest yẹn ó ti ń wọ bíi 2 weeks ó ti wọ bíi 2 weeks kó tó di pé wọ́n wá ẹja kẹ̀ wọ́n nítorí owó tí wọ́n mèkì ní tógèètì ìgbà tí wọ́n rí pé wọ́n fẹ́ kúrò òun ni wọ́n ṣe kinní yẹn àwọn kan ní irọ́ ni wọ́n ní àwọn yúùtù wọ́n fẹ́ fi dá ogun lẹ̀ wọ́n fẹ́ fi dá wàhálà lẹ̀ sí nàìjíríà ni bọ̀ èmi á sọ yí pé irọ́ ni ìdí tí wọ́n fi dá protest yẹn rú ni wípé wọ́n ti mọ̀ pé tí protest yẹn bó ṣe ń lọ yẹn tó bá fi lè wọ 24 days káàtẹ̀ sọ pé 24 days ó kéré jù tá a bá lè push ẹ̀ ńgbà yẹn tá a lè wọ 24 days ogun á dé nǹkan tó dé tó fi ń ṣe báyìí nílùú nàìjíríà sí gbogbo àwọn citizen wọ́n á bí ìjọba buhari àti gbogbo àwọn ọ̀sọ̀gbé ẹ̀ wọ́n ò fẹ́ kí protest yẹn kó wọ 24 days àbí a whole month òun ni wọ́n ṣe gbógun tí wọ́n ṣe lọ da protest yẹn rú tí ò dẹ̀ ṣẹ̀yìn bàbá akíolú àwọn náà kọ́kọ́ gbé ìgbésẹ̀ yẹn bàbá akíolú gbogbo ibikíbi tí ẹ bá mọ̀ nílé ayé ká ẹ sáwọ̀ àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ wọn àwọn ọmọ tó ta ẹ̀jẹ̀ wọn sí orí síbi tógèètì yẹn alẹ́ sàn wọ́n ké lórí gbogbo yín pátápátá lórí gbogbo ọba lórí gbogbo àgbàlagbà gbogbo àwọn government officials pátápátá ẹ̀san ké lórí yín bẹ̀rẹ̀ látòrí buhari títí dórí kánsẹ́lọ̀ ẹ ó jẹ́ kí sàníyà
ríbi sásì. Bẹ́ẹ̀ ni wọ́n ní àbámọ̀ ká má ṣe àṣetán ó padà já pọn. Ẹ̀yin ò mọ̀, ẹ ti rò wípé gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bí ìwèrè bí olórí burúkú. Ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ìjọba tó bá yẹ wá ní àwọn èèyàn ló fòtí wọn hìn. Ìdí rèé tèmi ṣe ń sọ fún yín wípé ẹ jẹ́ ká lọ wọ́ọ̀nù gbogbo àwọn òbí wa pátápátá, àwọn sisters wa, brothers wa. Come 2023, that is still kò tí ẹ lè sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. But in case 2023 wọn ò gbúdọ̀ bí ìyálàjẹ anybody kó bọ́ síta kó ló wá dìbò. There will never be any election in that country for any governor or any president or whatsoever, because àti PDP àti APC they are mad. Wọ́n ti bà ayé gbogbo Nàìjíríà jẹ́. APC àti PDP ẹgbẹ́kẹgbẹ́ ẹgbẹ́ orí burúkú. Ẹgbẹ́ yẹn lásán ẹ̀kan ń wò pé political party ni kò kí ṣọ̀rọ̀ political party. APC ọ̀rọ̀ APC àti PDP ó ti kúrò ní political party, ó ti di court. Mọ̀ ni wọ́n ti sọ di courtesan. Ìwọ tó o bá fẹ́ belong yàtọ̀ fáwọn tó dúró lẹ́nu ọ̀nà tó ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́, tó o bá fẹ́ sọ wípé o fẹ́ máa jẹ́ èèyàn, o fẹ́ kí wọ́n mọ̀ ẹ́ dáadáa ní pátì yẹn, ó ti di dandan kó o join court yẹn. Court ní APC àti PDP, ìwọ tó o bá mọ̀ kó o tó lọ rárí wọ́. Wọ́n ti dá ogun sílẹ̀, wọ́n ti fi Nàìjíríà, wọ́n ti fi tọrọ ní ìjọba agbára òkùnkùn in the spiritual realm. Wọ́n ti torí ipò, torí ọlá, torí agbára, torí owó, because of control freak. Wọ́n ti lọ fi Nàìjíríà, wọ́n lọ fi dá àjọ fún àwọn alágbára òkùnkùn. Àwọn alágbára òkùnkùn yọ̀ǹda nǹkan tí wọ́n fẹ́ fún wọn lóòótọ́, ṣùgbọ́n jẹ́jẹ́ mọ̀ nǹkan tí wọ́n fi ń san fún wọn. Omijé ojú àwa Nigerians, ìnira, ìpayà, ìpayín kéke, ìbẹ̀rù, àìsùn, àìwò, àìríjẹ, àìrímu, ìkorò, ìpọ́njú, ìṣẹ́, ìyà. Òní kan tí àwọn agbára òkùnkùn tí wọ́n ń gbà nílùú Nàìjíríà. That is why tẹ́ ṣe rí tí Nàìjíríà ṣe rí bó ṣe rí yẹn. Nǹkan tí wọ́n fi rọ́pò fún wọn òun ni wọ́n gbà. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé òfúnni lẹ́dìyẹ sì gbódìdí orí lọ́wọ́ ẹni ni wọ́n. Nǹkan tí wọ́n fi rọ́pò agbára, ẹ kàn rí wọn tó ń gbágbára kiri. Ẹ máa praise wọn. He's a good politicians. Ó ní burúkú owó ní kinní kan. Ṣẹ́yìn mọ ibi tó ti tojú bọ̀ ni? Ṣé ẹ mọ ibi tó ti rìn dé ni? Gbogbo àwọn wọ̀nyí political parties, gbogbo wọn tẹ́ ẹ bá ti rí tó wà nínú party, ẹ jẹ́ máa sá fún wọn. Ẹ̀jẹ̀ ni wọ́n mú, ẹ̀jẹ̀ mẹ́jẹmẹ́jẹ ni wọ́n. They are our generation vampire. They are the real àjẹ́ Nàìjíríà ò padà mẹ́jẹ mọ́. Oṣó Nàìjíríà ò padà mú ẹ̀jẹ̀ mọ́. PDP àti APC àwọn náà dẹ̀ mú ẹ̀jẹ̀ àwọn Nigerians ní Nàìjíríà báyìí. Ẹ̀jẹ̀ yẹn wọ́n ní láti mú ni. Ẹ ti gbàgbé one video tó go viral nígbà kan báyìí tí one of the politicians tí ó lọ mú ẹ̀jẹ̀ ìyàwó ẹ̀ tó pa á, tó mú ìyàwó ẹ̀ tó pa á, tó lọ ń wẹ̀ ní oríta ní junction tí wọ́n fi mú, bóyá ti gbàgbé. Lára wọn ni èyí tí ojú ká mọ́ nínú wọn nìyẹn. Àwọn tí ojú ò ká wọn mọ́ tá à rí nǹkan tó ń ṣe níta. Tí ẹ bá rí àrà tí wọ́n dá ní inú pẹ̀lú gbogbo bí àwọn èèyàn ṣe ń pariwo tí ikú ń pa àwọn èèyàn lọ ní rẹ́rẹ́rẹ́rẹ́ ní Nàìjíríà nísìnyí, tí kò sí security nísìnyí, inú tèmi ti ẹ̀ wá dùn. Ìpèsè wọ́n ti sọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín Yorùbá lẹ́wì, ẹni ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni. Ẹ̀yin ọba, mo gbọ́ o, wọ́n lẹ̀ wá ń sá kiri, ẹ̀ ń ṣe meeting. Mo ní lóòótọ́ ọba Yorùbá South West wọ́n ṣe meeting, ẹ̀ ń ṣe meeting lẹ́yìn ní ẹ̀yìn, ẹ̀ ń ṣe meeting ní ẹ̀yìn. So ọba lè wá dìde nísìnyí pé fẹ́ ṣe meeting pé wàhálà ti ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá. Ẹ wo ẹ má tí ẹ ti sákiri, ẹ má tí sájìnà, torí wípé ohun tó dé bá Abọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Ṣé ẹ rí ọba Ifọ̀n tí wọ́n ná pa? Kò sí wàhálà o, ẹ̀rù ti wá bà yín sí pé èèyàn tó máa kàn, àbí èèyàn tó máa kàn ó máa kàn. Ẹ ṣe meeting o, ẹ ṣe meeting, ẹ wẹ ọṣẹ, ẹ gbẹ́bọ, ẹ ṣe gbogbo ẹ o. Wàláì ẹni tó máa kàn ó máa kàn ni. Ṣùgbọ́n ẹ má wá torí tèmi gbẹ́bọ o,
nítorí pé ohun tí Ọlọ́run mi ní kí n wí ni mo sọ. Èmi ò ní bẹ̀rù ènìyàn, ẹ̀rù Ọlọ́run lèmi yóò bà. I will only respect human being. Èèyàn tó bá wá kọ̀ tó lóun fẹ́ gbógun tèmi tí mo bẹ̀ tí ò gbọ́ máa wá fi sun Ọlọ́run. Ìdájọ́ ènìyàn ó sì ṣeé ṣe tẹ́ ẹ bá bẹ̀bẹ̀ wọn á dáríjì. Tí Ọlọ́run bá bínú, ìbínú Ọlọ́run kò sẹ́ni lè dúró dé o. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ló ní kí n sọ fún gbogbo yín o, kò sí gbogbo ọṣẹ bẹ́ẹ̀ gbẹ́bọ bẹ́ẹ̀ ṣètùtù bẹ́ẹ̀ sín bẹ́ẹ̀ jẹ gbogbo eléyìí tẹ́ ti gbé mi gan tó ń jọ yín lójú tó ń kí yín láyà tó ń fi yín lọ́kàn hàn balẹ̀ gbogbo alágbára ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ẹ̀ ní gbọ́ ẹ̀ nígbà ipe àfi tí tẹ́ bá fi ayé gbogbo ọmọ Yorùbá tẹ́ bá fi sábẹ́ àtẹ́lẹsẹ̀ yín Ọlọ́run lóhun ti dé òun ti ṣetán láti san gbèsè ó tẹ̀ ti san yín gbèsè yẹn ṣùgbọ́n ó ní ìkànkan bẹ́ẹ̀ lòun á yọ gbogbo yín bí abẹ́rẹ́ ìdí rèé wọ́n ní ká sọ fún yín tí ẹnikẹ́ni tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí ìwọ̀nba ní kẹ́ dárò mọ́ o torí kí ibi tẹ́ ti ń dárò kó má tún lọ bọ́ kọ́lùwẹ̀ má lọ kó tiẹ̀ ń bẹ̀ ìwọ̀nba ní kẹ́ dárò mọ́ because nǹkan tí oníkálukú wọn dówò ní abẹ́ ilé wọn Ọlọ́run nìkan ló lè mọ̀ ó dẹ̀ ti dododo ó máa san fún wọn ní gbangba ṣebí kọ̀ọ̀kan náà ti fàyè ní gbogbo wa lára ní gbangba ní ọba mi òkè á ti fi yín ṣẹ̀sín kò wá ní jẹ́yìn nìkan o aya yín ọkọ yín ọmọ yín gbogbo iṣẹ́ tẹ́ ṣe nílé ayé níbi tó ti bẹ̀rẹ̀ tó kéré àti ibi tó dópin sí gbogbo ẹ̀ lọ́lọ́run á yẹ̀wò ní kankan á fi pa yín lẹ́kún bó o bá pọ̀fọ̀ nítorí tèmi ọ̀fọ̀ á pa ẹ́ bó o bá torí tèmi tó o lọ ṣe ìpèsè tó o gbé lọ sétí odò gbogbo ìpèsè yẹn á kẹ̀yìn sí ẹ bẹ́ẹ̀ ni ara á bẹ̀rẹ̀ sí rí ni ẹ́ bó o bá torí tèmi tó o bá gbẹ́bọ sórí ìta mẹ́ta ẹbọ ò ní fi kò ní dáadáa lé ẹ lórí ni. ẹ̀yin ọ̀bàyé jẹ́ ìkà ọ̀jálẹ̀ onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀ ṣé wọ́n sọ fún yín pé ayé tiyín nìkan ló gbúdọ̀ dání ayé tiyín ti wá rún jégéjégé báyìí nísìn bẹ́ẹ̀ ni ọba mi òkè ti wá dé wo ìdájọ́ yes ẹ̀san ó ti ń bá yín gbé ẹ̀yin lẹ mọ̀ bàbá mi ní kí n sọ fún yín wọ́n ní ẹ̀yin àtẹ̀san àti ìdájọ́ méjèèjì wọ́n jọ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni bẹ́ẹ̀ bá wọṣọ ń wà lábẹ́ aṣọ yín ẹ má rò ó at any time lẹ máa rí ẹ̀sín ẹ lè jáde kẹ́ ẹ ṣẹ̀sín ẹ lè wà láàfin yín kẹ́ ẹ ṣẹ̀sín ẹ lè wà lọ́fíìsì yín kẹ́ ẹ ṣẹ̀sín àti gọ́fúnà àti sínétọ̀ house of rep ní kọmíṣánná ní local government chairman gbogbo yín àti kánsẹ́lọ̀ ẹ̀sìn ti bá yín ẹ̀ ti ń ṣẹ̀sìn báyìí gbogbo ibikíbi tẹ́ bá ti dé ẹ̀sìn dé ìjìyà yín ti dé báyìí ó kù bí tẹ́ fẹ́ rú gbà kò sẹ́ni tó máa sọ yín ṣebí wọ́n wọ̀nù yín títí ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹlẹ́ẹ̀ní gbà ohun tó máa wá ṣe fún yín tá dẹ́kun ìwà ìbàjẹ́ yín ó ti wá délẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbà ìkà ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ọ̀ràn ẹ wá wo Nàìjíríà ìlú òdo ìlú tó kún fún wàrà àti fún oyin ìlú tó jẹ́ pé every ọmọ Nàìjíríà mi tí ìmọ̀ ọmọ Nàìjíríà náà nígbà tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà tí ò kì í fi Nàìjíríà yan ogun gbogbo nǹkan tó yí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà ó ti di kòròfo tán Níjẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ká ẹ dìde lórí ẹsẹ̀ yín àsìkò ọ̀tẹ̀ ńbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìbínú ìjà tí ò lórí tí ò nídìí kọ́ la wà á ti finá sórí òrùlé àwa lọ ń sun àsùnpara tún lọ lògùn oorun ẹ̀yin Yorùbá ṣé ẹ̀wẹ́nu lẹ̀kẹ́ wẹ́nu ọkọ́ ni gbogbo nǹkan àlùmọ́nì tó wà nílùú Nàìjíríà àwọn ọmọ Fúlàní àwọn ọmọ Haúsá Níjẹ̀ náà dé ń kó lọ nísìnyí ẹ ti gbàgbé pé àwọn ìran Fúlàní àwọn náà ní Níjẹ̀ àwọn náà ní Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Níjẹ̀ ní gbogbo nǹkan àlùmọ́nì ìlú Nàìjíríà ni wọ́n ń kó lọ nísìnyí tó já sí wípé by the time tó bá ti kó gbogbo everything lọ sí Níjẹ̀ àtàwọn ibi tó kù tí ò sí nǹkan kan mọ́ ìgbà yẹn àwọn gan wá dá ogun àti ọ̀tẹ̀ sílẹ̀ wọ́n wá ní kóníkálùkù máa lọ ṣé ìgbà yẹn lẹ́yìn Yorùbá ṣẹ̀fẹ́ dìde tẹ́ṣẹ̀fẹ́ sọ pé a fẹ́ dìde dúró fún Yorùbá nation nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tí ó yẹ ká ní tá a fi máa build Yorùbá nation educational system wa tá a fi padà sí bó ṣe wà ní ayé ìgbà yẹn lọ́hùn-ún health center á wà ń bẹ̀ ojú ọ̀nà a máa ṣe ní díẹ̀díẹ̀ gbogbo oríṣiríṣi nǹkan tó tí ìyẹn fi ń jẹ wá èmi ní omi ní táàpù wá ṣe páìpù wá rọ̀nù páìpù omi á máa yọ gbogbo nǹkan àlùmọ́ọ́nì wọ̀nyí ó máa la gbójúlé ó máa láfọkàntẹ kò má síbi kankan tá a gbójúlé ó máa ní ẹ̀yin gbogbo yín ẹ̀yin ọba ẹ ti gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá ilẹ̀ onílẹ̀ Yorùbá pátápátá wọ́n ṣe tán wọ́n fẹ́ bí yín tẹ́ ẹ bá wá sọ pé kò sí nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ ní lè mọ̀ nǹkan kan àìmọ̀ nǹkan kan yín tẹ́ ẹ fi ṣe kíni tẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ everybody ní lórí show yìí
ẹ má dárúkọ anybody mọ́, ẹ má bu anybody. Mi like wàhálà o, mi fẹ́ o, mi fẹ́ o. Yorùbá Nation program ni mo ń ṣe o, agitation là ń ṣe o, ẹ jọ̀ọ́ o. Mo ti sọ níbí yìí, ìwọ tó bá fẹ́ bu anybody, go on your own platform, ẹ lọ bú wọn, ẹ má wá sí orí platform láti bu anybody mọ́. Please, head forth. Ìwọ tó bá fẹ́ jà, tó fẹ́ búyàn, jọ̀ọ́ o ní platform, lọ sí orí platform ẹ, lọ bú wọn bẹ̀, má wá sí orí show mi, torí pé gbogbo ogun tó wà nílẹ̀ yìí, ẹ̀yin náà lẹ dá sílẹ̀ tẹ́ máa wá sí orí show mi, tẹ́ máa kọ́kọ́ kúkọ, ẹ jọ̀ọ́ níbi tá bá dé mo bẹ̀ yín nù. Ẹ jọ̀ọ́ o. Kí la wá sọ lọ? Ó ní wípé ẹwẹ́nulẹ̀, ẹwẹ́nu ọkọ́, security kò sí mọ́. Ó yá, mo fẹ́ fi hàn yín. Ẹ̀yin tẹ́ bá constant láti wo page mi ní orí Facebook ní Dara Talk Show yìí, ẹ rí nǹkan tí mò ń sọ. Mo ti upload fídíò yẹn. Ẹ jẹ́ kí n bá yín play fún àǹfààní ẹ̀yin tí ẹ tí rí. Ẹ mọ̀ pé èmi máa ń like láti fi ìdí ọ̀rọ̀ tèmi múlẹ̀. So of recent yìí ló tún ṣẹlẹ̀ o. Sherry Fagba ló ti ṣẹlẹ̀ ní Lagos State. Kẹ má sọ pé Dara kíní kan, ẹ má worry, má kà fún yín, ẹ jẹ́ n lọ sí orí àwọn ibi tí ẹ tún ti máa rí yàtọ̀ fún ti tèmi, torí pé èmi gan ò dá ní news, èmi náà máa hustle news kiri ni. Kò sí news kankan tí mo dá ní. Ó ń rèé. This is Instagram. Ono Kosibi, only Lagos State demolished over 1,700 illegal shanties. Containerized shop at Fagba railway lines. Recovers dangerous weapons and hard drug. Ní Fagba, wọ́n lọ gbé caterpillar, wọ́n wọ́ àwọn ẹmọ container tí wọ́n fi ṣe shop yẹn. Ibẹ̀ ni wọ́n ti lọ wó gbogbo àwọn kinní yẹn, àwọn shanties, àwọn ni wọ́n ní area abẹ yẹn tí wọ́n fi container tí wọ́n gbé síbẹ̀. Tí wọ́n fi tán láwọn ta ọjà ńbẹ̀, wọ́n wá lọ wó gbogbo àwọn container yẹn, wọ́n recover hard drugs tó pọ̀ burúkú àti àwọn dangerous weapons tó fi lè jà. Kí ni mo ṣe ń sọ ilé ni wípé ṣé ẹ ti rí wípé ẹ̀yin Yorùbá orí gunpowder lẹ jókòó sí ní Nàìjíríà. Ọlọ́run, tí mo bá sọ ní gbogbo ìgbà pé wọ́n ti yí ilẹ̀ Yorùbá ká, ẹ máa dàbẹ́ ni pé àsọdùnlẹ̀ ń sa kò sí kinní kan, àwọn kan ní kúrò níbi tó wà kó máa bọ̀ Nàìjíríà kó wá lead wa, ta ló ní kẹ́ ẹ jà? Mo ní kẹ́ ẹ dìde kó máa mú yín ni. Olúwafúnmi Ṣónẹ́yẹ, my dear sister, how are you? How are you? Sorry I saw your post that you lost your mom. Ọlọ́run ò ní ṣẹ̀rù bà yín o. Ọdún àjìnà síra wọn. Ikú ò ní pa yín. Sorry for that. Accept my condolence. So, tí mo bá sọ pé wọ́n ti yí wa ká, nírọ́ ni, ṣebí níṣojú yín báyìí ní Ondo State ni wọ́n kí odidi ọba mọ́lẹ̀ tí wọ́n rọ̀ ń bọn, wọ́n rọ̀ níbọn. But ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbí. Àwọn kan sọ there are many stories tí mò ń gbọ́ káàkiri lórí ọba tí wọ́n pa ní Ifọ̀n. Wọ́n ní àwọn kan ní àwọn aya assassin ni wọ́n kidnap àwọn. Aya assassin, ẹ dẹ̀ mọ̀ pé aya assassin kò déédéé pààyàn. Wọ́n aya àwọn ọlọ́pàá bí wọ́n ti jọ ṣe business kan àbọ̀ nìkan tó ti dàpọ̀. Tẹ́lẹ̀ àwọn kan ní àwọn terrorists ni
àwọn kan ní kinní kan, àwọn kan tiẹ̀ tún sọ wípé ìjà political party náà ṣì ń jà. Àwọn kan dẹ̀ sọ wípé àwọn ọmọ Yorùbá gan ni wọ́n gbé lọ́rọ̀ apànìyàn assassin lọ pa ọba yẹn, kò ń ṣe Fúlàní herdsmen. Wọ́n ní kò ń ṣe Fúlàní herdsmen, wọ́n ní Yorùbá gangan ló wà nídìí àwọn tó lọ pa bàbá yẹn, kábíyèsí yẹn, pé Yorùbá náà ni. Yorùbá kí ló ṣe yín náà? Yorùbá ṣọ́ fi ṣe yín ni? Ta ló kọ́ pátá yín lọ ganan? Torí pé mo rí pé kò ń ṣe gbogbo wa o. Ṣé ti rírí sí tí mo ṣe máa bú ọmọ àlè àárín wa? Tí mo bá bú wọn wá ní Dára ò ti máa búyàn jù, máa bú yín léléyìí, eléyìí èébú ni. Ọmọ àlè wọn ní tí ilé kan bá tòrò, wàláhì ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà. Bàbá mi ọba ńlá, mo tún ì máa gbé wọn padà wá sórí show láìpẹ́. Bàbá mi ọba ńlá ó ní àsìkò tá a wà yìí, ọmọ àlè ti padà pọ̀jù ọmọ ọkọ lọ láàrin ilẹ̀ Yorùbá. This is the reason why tí Yorùbá ṣe stand still sójú kan. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ọmọdé àgbàlagbà ọkùnrin àti obìnrin, àti ẹ̀yin senators, àti ẹ̀yin gómìnà, àti local government chairman, àti ẹ̀yin ìyálájẹ́ gbogbo yín pátápátá nílẹ̀ Yorùbá. Ṣé ẹ fẹ́ sọ wípé ẹdìyẹ tó bà lókùn yìí ara rọkùn ara rẹ̀ ẹdìyẹ ni? Ara òrọkùn adìyẹ ti bà lókùn nílẹ̀ Yorùbá báyìí. Ní Nàìjíríà oníkálùkù ti ń kó tiẹ̀, oníkálùkù ti ń jà fúnra ẹ̀. Ìdí rèé tẹ́mi ṣe máa sọ̀rọ̀ Yorùbá tí mi ṣe ní dá sí tẹlòmíì. Kò sọ̀rọ̀ pé bí àmọ́ èyí tí wọn àbí mo wà rẹ́sìsì rárá. Àwọn ti Yíbò, àwọn ọmọ Yíbò ti ń ja ìjà wọn bẹ̀, ti Middle Belt wọ́n ti ń jà fúnra wọn, àwọn tàwùsá ń ṣe ti wọn. So èmi náà ẹ jẹ́ kí n jà fúnra mi. Kò ṣe pé bí àmọ́ wà rẹ́sìsì. Àti pé ibi tí ojú mi bá ríran mọ́ ni mo máa sọ mọ́. Mi nítorí àwíjàre kí tán kó tán lẹ́nu. Ṣé gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá nílé lóko àwa tá wà lábúrọ̀dù, àwa kàn tiẹ̀ mọ̀ pé orí gunpowder la wà Nàìjíríà, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, tẹ́ ẹ ní owó, tẹ́ ẹ ní ọlá, tí business yín boom, àti politicians àti gbogbo yín pátápátá, mo bi yín ni, ṣé ara ẹdìyẹ tó bà lókùn ní Nàìjíríà, ṣé ara rọ okùn, ara rọ ẹdìyẹ, ṣára rọ yín? Ìwọ tó lówó ní Nàìjíríà ò lè fẹ̀dọ̀ lórí òróró, tó o bá mú ẹ, o bá mú ẹ kó ra bulletproof mọ́tò ní Nàìjíríà, kò dífá fún anything. Nínú hold up lásán wọ́n rọ̀bù lọ́sàn gangan ní Nàìjíríà. Ẹ wá wo ní north ò ṣe é lọ báyìí. Gbogbo àwọn ará north, àwọn Haúsá tó wà ní north nsìn, wọ́n ti pa wọ́n tán. Àánú wọn ṣe ní tèmi ṣọlọ́run. Kọ́lọ́run kó má ṣàláì sọ̀kalẹ̀ láti gbẹ́jọ́ wọn rò. Wọ́n ti pa àwọn Haúsá tán nílẹ̀ wọn, àwọn ìran darandaran, wọ́n ti pa wọ́n tán. Nísìnyí gbogbo nǹkan tó kù tán tún wá ṣe ń sìn ni wípé divide and rule tó ti lò tipẹ́tipẹ́, wọ́n tún ti bẹ̀rẹ̀ sí nísìn. Òun náà wá fi gbógun ti wá nísìnyí. Àdẹ̀wà ń sọ wípé ká tiẹ̀ gbé ìtẹ̀mbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìbínú ká gbé ti sẹ́gbẹ̀ẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká jọ face reality. Do we still need any political party or any election in Nigeria again? Ẹ jẹ́ ká máa lọ lásìkò tó yẹ wá nísìnyí. Tẹ́ ẹ bá kọ̀, tẹ́ ẹ bá lọ nísìnyí, tó bá mo kàn mọ́ pé tó bá tó àsìkò tí àwọn wèrè tẹ́yìn sọ pé àwọn náà máa jẹ́ mẹ̀sáyà tó fẹ́ wá gbà yín, irọ́ lẹ pa ò. Tó bá táìmù táwọn bá sọ pé ó yá, tiyín ti bá yín nìyẹn, ti Jones. Ẹ ti lùsì ẹbí, ọkọ á ti sọmọ nù, ọmọ á ti sọ̀yà nù. Tó lè jẹ́ pé àwọn nǹkan kan ò ní ṣe wọ́n. Ta ló ń parọ́ fún yín? Tó bá tilẹ̀ ń parọ́ fún yín, èmi mọ̀ yín pé Yorùbá Ọlọ́run padà jogún ọgbọ́n, ìmọ̀, òye. Ó jogún ẹ̀ fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Òun ni mo fi máa ń pèdè yẹn pé ẹ̀yin ìran ọmọ ọlọ́lá, ìran ọmọ aládé tó já sí pé kò síbi tẹ́ ẹ wọ̀ ní orílẹ̀-èdè àgbáláyé yìí, a kì í rọ́ ọmọ bàkà má rí Dànsákì lára ẹ̀. Àwa là mọ̀ yìí ara wa. Mo bi yín ni, ta ni ẹni náà tí ẹ̀yin náà tẹ́ wà nínú Nàìjíríà nísìn tẹ́ ń gbọ́ mi? Ta ni ẹni náà tẹ́yin ń ròyìn pé tẹ́ ẹ bá tó bá become governor àbí the next president, òun ló máa yọ wá kúrò nínú ìyà? It's all lie. Ẹ̀yin fúnra lára yín mọ̀ yìí pé kò sí, àfi tí Ọlọ́run fúnra lára wọn bá wá sọ̀kalẹ̀. Tá a dẹ̀ rí báyìí pé lótìtọ́ àti lódodo bàbá mi òkè ẹrù jẹ̀jẹ̀ létí òkú pupa akọ Fáráò, òun ló sọ̀kalẹ̀. Àwọn nìkan náà lè wá ní àsìkò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ Reddit, èmi ò bá yín pé ó bá wù yín ẹ máa tẹ̀, ẹ̀yin lẹ máa yé yín. Ọlọ́run nìkan tó bá sọ̀kalẹ̀ tó hàn sí gbogbo wa, òun nìkan ló lè ṣe é. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ pé ọba mi òkè adákẹ́dájọ́ má fi tènìyàn ṣe, tí wọn ò bá fúnra lára wọn sọ̀kalẹ̀
láti wá ṣe pé àwọn fẹ́ ṣe president Nàìjíríà. Kò sí ẹni náà, mo ní bí wọ́n gbé òyìnbó, kán lọ gbé Obama, kán lọ gbé Trump, kán gbé anybody, any president in the whole world, the best president ever, kán gbé lọ sí Nàìjíríà. Kó lọ ṣe kíni, kó wá rule, kó become president Nàìjíríà, kò lè work, ó máa rún sí ni, torí wípé ẹ̀yin Yorùbá náà lẹ lọ tẹ̀bọ̀, ẹni amúkùn ẹrù ẹ wọ́, olókè lẹ ń wò ẹ wò sàlẹ̀, ẹrù tó ti wọ́ láti ilẹ̀, láti genesis, láti generation, láti ìpilẹ̀ṣẹ̀, tó jẹ́ pé lórí wíwọ́ tó ti wọ́ yẹn náà mọ lélẹ̀ lórí, ilé yẹn ń wẹ̀, ẹ ó ṣe bẹ́ẹ̀, wọ́n ṣà ń pàṣípàṣẹ nísìnyí, ó ti dàwó, kò ṣeé kó mọ́, ó ti fọ́ká. Kò ṣeé kó mọ́, ó ti fọ́ká. Kò sí àtúnṣe kankan, kò sí ẹnì kankan nínú Nàìjíríà yẹn tá a bí nínú obìnrin, àbí àbí gbé ọ jáde nínú obìnrin, bóyá ó tiẹ̀ fi gbogbo ayé ṣe owó ni, àbí ó ní mi mọ̀ how good you are in politics or your power in the whole world, ó lè rí Nàìjíríà tútó. Oh, lè ṣe nǹkan kan 1%, 0%. Oh, lè ṣe, because if you become a governor or a president of Nigeria that you are going to ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láyé, oh, lè rí nǹkan kan ṣe, because ẹrù Nigeria ó ti wọ́ finally, ó ti jóná. There is nothing like Nigeria. It is called Fulanigeria. Ní ọdún tí Buhari tó ti padà wá ní ìgbà kọ́kọ́ tó contest, kó tó wá fún second term yìí, ìgbà yẹn ni wọ́n ti fi ìgbà yẹn láyé Nàìjíríà ti wá polúkúrúmuṣu, ní Buhari ti fi Nàìjíríà dúró as a Sharia country. Ní ìgbà yẹn ni àwọn alágbára tí wọ́n tì í lẹ́yìn tó fi débẹ̀ ni wọ́n ti gbà, tí Buhari ti sọ pé tóun bá fi lè become president, òun á jẹ́ kí wọ́n mọ̀ pé Nàìjíríà, wọ́n á fa Nàìjíríà lé wọn lọ́wọ́ as one of the Sharia country. Mo bí yín ni, when I'm saying Sharia country, I have nothing against religion. I'm not speaking against Muslim. Mo ti sọ ní àìmọye ìgbà ní orí show mi wípé ẹ̀yin tí ẹ ń jàjà ẹ̀sìn, àìyé ni, àìgbọ́n ni, because ẹ̀sìn ò ṣe jàjà, ẹ̀sìn jẹ́ ọ̀nà tí oníkálùkù wá yàn láàyò láti communicate pẹ̀lú Ọlọ́run, tó já sí wípé ẹlòmíràn lè dìde lénìí kó ní ìhòhò lòun fẹ́ máa sin Ọlọ́run, tóun bá fẹ́ sin Ọlọ́run òun fẹ́ máa wà ní ìhòhò. Àwọn tó bá dé pay wọn láti lè máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àti sin Ọlọ́run, tí ìgbàgbọ́ wọn rọ̀ mọ́, gbogbo wọn pátápátá báyìí náà máa dìde, àwọn náà máa rìn ìhòhò, wọ́n á ní àwọn sin Ọlọ́run, wọ́n á pera wọn lórúkọ. Ìyẹn ni ẹ̀sìn. Ọlọ́run ni mo fẹ́ kí ẹ sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí, tó já sí wípé kò sí ẹnì kankan tá a bí nínú obìnrin tó lè wá tú ìlú Nàìjíríà tó, àfi tí oníkálùkù bá lọ nílọ tiẹ̀, tí oníkálùkù wá lọ mú kọ́ńtírì ẹ̀ tó ń tún ṣe. Ìgbà yẹn gan tọmọ Yíbò bá lọ, tí ọmọ Haúsá lọ, tí Yorùbá lọ, tí Middle Belt wà láyé wọn, ẹjọ́ nítorí ọlọ́ṣẹ́yìn òmùẹ́ pé competition máa wà, torí kò sí country tá a fẹ́ lag behind. Gbogbo àwọn ìwà ìbàjẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìwà bìkítà tí Nàìjíríà ti tóbi jù together, tí àwọn èèyàn ṣe rí àyè láti sásá sẹ́yìn àwọn èèyàn kan, láti pọkọrọ síbì kan, láti hùwà ìbàjẹ́, láti máa fi gbé ojú ẹlòmíì sójú, tó dẹ̀ máa wà lábẹ́ tó jẹ́ pé àwọn náà lùlù ìbàjẹ́ yẹn. Àyè yẹn ò ní yọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ lólè, ilé là ń lọ. Àgbẹ̀ kan ò rókoroko kó gbàgbé ilé. Àgbẹ̀ tó bá ti roko títí tó gbàgbé ilé, irú wọn máa ń bá ewúrẹ́ jẹ, wọ́n á bá ẹranko jẹ, wọ́n á bá ẹranko mu. Irú wọn máa ń jẹ ìgbẹ́ nínú oko gbẹ̀yìn ni. Orí adé la gbé wálé ayé, àgùdọ̀ pẹ̀lú ọ̀bọ jáwúrà. Tí ẹ̀yin Yorùbá ẹ dúró, ẹ̀rù ń bà yín, púpọ̀ nínú yín fòyà. Wọ́n á pa wá tá a bá jáde, ṣáà ní nǹkan ọjà, ṣáà ní kinní kan, àìjáde yín wọ́n pa yín náà. Okay, mama jáde ọmọ mi, tó bá ti dogun tó dọdẹ, má lọ o, má bá wọn ṣe kinní kan, má bá wọn lọ́wọ́ sí. Jọ̀ọ́ gbọ́ mi, nínú nǹkan bọ́ síta ká ẹ gbógun ti àwọn tó wá gbógun tì yín, tó fẹ́ sọ yín dèrò ẹ̀yìn, tó fẹ́ mú kí ọmọ ẹ̀ kó o má rí mọ́ láyéláyé, kọ́kọ́ gbà báyìí, kíyàwó gbà báyìí, kọ́mọ nù. Àwọn ọmọ yẹn ó sì fẹ́ máa rí wọn, dẹ̀ sì fẹ́ máa jẹ́ ìyá àti bàbá wọn. Wàláì, wàá dìde ni wàá sọ ṣòkòtò ẹ, wàá sọ ṣòkòtò ẹ, wàá dìde tán pátápátá ni wípé má fọkọ mi dáná,
ọjọ́ kan lèèyàn kọ́ tí ẹ bá sì ń bẹ̀rù tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ kán pa yín inú ilé ibi tẹ́ ẹ wà yẹn náà ti máa wá bá yín tán tẹ́ máa pa yín mọ́ wọ́n máa pa yín mọ́ ni ìmí gan wá sun yín mọ́lé ni bóyá kò yé yín nǹkan tá à ń sọ. That is the plan. Nǹkan tó bá mú ọba tó fi ń yọ fọ́tò ṣe fẹ́ gbọ́ tuntun lára àwọn ọmọ àlè àárín Yorùbá wọ́n mà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìran darandaran. Ṣé mo pé mo sọ ní last show mi mo ní àwọn ọmọ Yorùbá wọn ló wà lára àwọn tí wọ́n ń gbé darandaran lọ káàkiri orí oko káàkiri láti lọ máa gbógun ti àwọn èèyàn kọ́ lọ máa jẹ oko wọ́n sọ débi wípé tí ìjà bá ti mú àwọn àgbàlagbà méjì báyìí àbí tí wọ́n jọ wà nínú pé ìjà politics náà ń jà àbí ìjà ìwọ ò tó mi èmi jù ẹ́ lọ o pọ́n mi lé o respect mo fẹ́ fojú mi gbolẹ̀ máa dẹ̀ teach ẹ lesson. Fúlàní náà dẹ̀ ń lò Fúlàní ni tí ò bá wa rí bẹ́ẹ̀ mo béèrè ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé gangan tó ṣe jẹ́ pé bàbá Fálàyì àìmọye ìgbà náà àwọn ọmọ darandaran náà ti lọ sórí oko wọn. Èmi ò mọ̀ wọ́n rí mi ì gbowó wọn mi ní kó wá fún mi lọ́wọ́ mi dẹ̀ sọ pé mo fẹ́ mọ̀ yín bàbá ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ máa sọ. Mo bi yín ni kí ló dé tó jẹ́ pé orí oko bàbá Fálàyì all the time ṣé àmì ipá ti kidnap wọn bẹ́yẹ̀ ẹ̀kan àbẹ́ẹ̀ méjì. Ẹ̀yin náà ti wá rí wípé àtọwọ́dọ́wọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ ibi tí PDP àti APC bá báyé Nàìjíríà jẹ́dé tó bá báyé ilẹ̀ Yorùbá jẹ́dé ẹ kàn mọ̀ pé two party ni APC gbogbo ẹni tẹ́ bá ti rí nínú APC àti PDP àwọn ọ̀tá ayérayé yín nìyẹn o àwọn ọ̀tá tó ń fẹ́ kẹ́ ṣe rere láyé àwọn ọ̀tá tó fẹ́ mú ìwásáyé yín kó di ìkorò tó ń fẹ́ jẹ́ kéku kó ké bí eku fún yín tó ń fẹ́ jẹ́ kéyẹ kó ké bí ẹyẹ tó ń fẹ́ jẹ́ kọ́mọ ènìyàn kó fún bí ọmọ ènìyàn ìran Fúlàní àti PDP àti APC àwọn náà balẹ̀ ayé jẹ́ àwọn náà bà Nàìjíríà jẹ́ àwọn náà gbógun ti wá àwọn PDP àti APC ilẹ̀ Yorùbá àwọn náà fà wá fúyà wọ́n ti ta ẹ̀yin Yorùbá ẹnu yín ò ṣe mí wọ́n ti ta yín torí pé wọ́n fẹ́ di president come 2023 wọ́n ti ta yín àwọn méjèèjì tán fẹ́ gbé dìde nílẹ̀ Yorùbá náà ti ta yín ṣé Fáyẹmí Èkìtì gọ́vnà lẹ́kìtì Fáyẹmí fúnra lára ẹ̀ àwọn ọmọ Haúsá wọn náwọn adopted son wọn ni ẹ̀mí náà wá jókòó mu wá wò pé no wonder tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ pé àwọn darandaran Èkìtì àtòǹdó gan náà ranjú mọ́ ṣé Èkìtì àtòǹdó nìkan ló wà ní south west ni kí ló dé náà àtètè mọ̀ ní ipe Fáyẹmí ti lọ fi Yorùbá ó ti fi Èkìtì àtòǹdó ó ti fi jẹ àwọn Haúsá ipe àrà tó bá wù wọ́n nìkan dá ẹ wá wo bí tí àwọn odidi baálé ilé tán ti ń gbélẹ̀kùn so lọ́sàn gangan torí wọ́n da màálù olórí burúkú darandaran wọn ò máa fi gí daran mọ́ ní Nàìjíríà of today o ṣe bá anáná fi ń daran ní Nàìjíríà tẹ̀yìn àtẹ̀mí jọmọ̀ ọmọ Fúlàní ò fi ọ̀pá wọn ò fi da ẹran mọ́ AK-47 làwọn fi ń da ẹran nísìn ẹjọ́ AK-47 wọ́n fi ń da ẹran tó dẹ̀ ń da màálù tí wọ́n ń dà mo bí yín ni èékánná gbọ́dọ̀ ya wọn ègún lásán kò gbọ́dọ̀ gún àwọn káò yẹn kò gbọ́dọ̀ gún wọn wọ́n á fẹ́ kú síbẹ̀ títorí tádùn ṣe wá ń gbé AK-47 èèyàn normal woman being wá kàn rí pé wọ́n da màálù tí ò ṣe méjì tí ò ṣe mẹ́ta kọ́ má sọ pé bẹ́ẹ̀ àwọn èèyàn fẹ́ wá àtáàkì wọn ni màálù tí ò ṣe mẹ́rin tí ò ṣe márùn-ún ó ń bọ̀ báyìí wọ́n ní ọ̀gbọ́ngbọ́n làgbàlagbà fi ń sá fún wèrè tó tún fi ń sá fún màálù ìwọ tó rí màálù bí màálù ẹ̀yọ kan gan bọ̀ wà lẹ́yìn mi ìfẹ́ mọ orúkọ tó gbé mi wàá fò kọjá títì ni wàá wábi rọ́ọ̀lù ni pé ìwú ẹ̀ gan lásán kò tó ẹni ibo ló fẹ́ dúró dè bẹ́ẹ̀ tó wá jẹ́ màálù méjì mẹ́ta mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ tó ń lọ 20-30 kọ́ má bàa sọ pé bí àwọn èèyàn fẹ́ wá àtàkì wọn lọ́nà kò sẹ́nibọ̀dì tó lè dúró dè wọ́n ẹjọ́ ta wá ni wọ́n ń lo AK-40 torí ta náà ṣe wá ń gbé AK-47 ẹ̀yin ò mọ̀ èmi ò mọ̀ ǹjẹ́ mọ̀ mọ̀ àìmọye àwọn èèyàn ọmọ kò lè nìyàn bíi ti tèmi tí wọ́n pa nínú igbó lọ́wọ́lọ́wọ́ tí àwọn darandaran wọ̀nyí tí wọ́n ti fún lọ́wọ́ tí wọ́n pa wọ́n ní kànkan information tó reach mi wípé wọ́n fẹ́ reduce àwa Yorùbá to nothing wọ́n fẹ́ gé wa kúrú wọ́n fẹ́ gé wa kéré wọ́n fẹ́ sọ race wa wọ́n fẹ́ sọ di kékeré ṣùgbọ́n dùn mí wípé àwọn àgbààgbà wọ̀nyí ẹ wá ní kó má sọ̀rọ̀ sí yín wà lẹ́yìn mọ̀ sọ̀rọ̀ sí yín títí ayérayé ni torí wípé nísìnyí lẹ́sẹ̀ wá sọ pé kó má sọ̀rọ̀ sí yín nígbà tí ẹ̀yin ń gba owó tẹ́ ń gba ilẹ̀ tẹ́ ń gba gbogbo oríṣiríṣi nǹkan lọ́wọ́ àwọn mẹ̀kúnnù
ẹ mọ̀ nígbà yẹn o, ẹ̀yin ò rò pé nǹkan tí ń tán báyìí lọ́dún eégún, wípé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe nígbà yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kọ̀kọ̀ ó máa padà bọ́ sí gbangba, ogun adélẹ̀, ogun ti wá délẹ̀ ńsìn, ẹ wá fẹ́ máa yọra yín, ẹ wá ń gbé owó fún àwọn èèyàn kan, wá ń gbógun ti àwọn èèyàn kan lórí social media, wọn ò gbúdọ̀ sọ̀rọ̀ nípa yín. Ta ló sọ pé kọ́ má sọ̀rọ̀ nípa yín? Ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin lẹ balẹ̀ ayé jẹ́ tẹ bọ̀nú sọ jẹ́, wàláì ẹ̀yin la máa fi kọ́ ifá yìí. Ẹ̀yin ẹbí yín àtọ̀rẹ́ yín ó la máa fi kọ́ ifá tó wà nílẹ̀ tẹ́ ẹ fi gbógun ti gbogbo wa tá a dèrò tó sá lọ sí ìlú òyìnbó tá a sá kiri. Tí a lè wọlé, èyí tó bá wálé tó ti lọ́mọ tó lọ́kọ tó níyàwó tó bá fẹ́ kó gbogbo ẹbí wá sílé kí fámìlì òun ní Nàìjíríà kí wọ́n rí ìbẹ̀rù bójú pé wọ́n máa gbé ọmọ, wọn máa sọ pé wọ́n kidnap, kò lè jẹ́ kẹ́ mú fámìlì yín wá, ẹ̀yin nìkan ṣòṣe. Púpọ̀ nínú wa bàbá lọ Nàìjíríà gan, ẹ̀rù bà wá débi pé ò lè sọ fún fámìlì ẹ̀ pọ́jọ́ bẹ́ẹ̀ ló máa dé, ìjọ́ tó bá máa lọ gan ò lè sọ. Púpọ̀ nínú wa ló jẹ́ pé a máa lọ sí airport báyìí, a fẹ́ lọ fly ni o, tó bá pàdé èèyàn mo kàn fẹ́ sáré débẹ̀ yẹn, ìbẹ̀rù bójó ní. Kò ṣe pé ẹbí ẹ máa wá gbógun tì ẹ́, ṣùgbọ́n òun náà lè lọ ṣẹnu fóró àdẹ̀yìn mọ̀ torí pé ìlú Nàìjíríà ó ti dojúrú gan ni. Ọmọ 5 years ní Nàìjíríà, má lọ ro ìwọ tó ti pẹ́ labroad tó bá dé Nàìjíríà, tó o bá dì pẹ̀lú ọmọ 5 years tó bá mú ẹ mọ́kànnà ọmọ ìwọ gan wàá mọ̀ pé Nàìjíríà ti dojú délẹ̀, kò lè ṣe é kó mọ́. Nàìjíríà ti dojú délẹ̀, kò wá sí ìsinmi, kò sí ìfẹ̀dọ̀ lórí òróòró. Bó o jẹun ní Nàìjíríà, àgàgà ẹ̀yin tẹ́tí ẹ̀ pẹ́ra yín lọ́lọ́wọ́ ní Nàìjíríà, ẹ̀yin gan-an lọ̀ràn bẹ̀, ìyà ń jẹ yín. Aláàrù tó ń jẹ búrẹ́dì, àwo rírẹ ló ń jẹ tó mọ̀ yẹn, ìyẹn ẹ̀yin olówó Nàìjíríà. Tẹ́bẹ́yà ẹ máa wúga, ẹ lẹ̀ wà nínú G-Wagon, ẹ wà nínú kinní kan, ẹ wà nínú kinní kan, ẹ ti nú kinní kan bọ́ sí kinní kan. Aláàrù tó ń jẹ búrẹ́dì, àwo rírẹ ló ń jẹ tó mọ̀ yẹn, ẹ ní owó kankan, ìyà ń jẹ yín. Ṣebí gbogbo púpọ̀ nínú yín máa ń wá sí abroad, ẹ máa ń rí bí wọ́n ṣe ń gbé labroad, that is the normal life tó yẹ kí everybody kó máa gbé normal woman being. Kó o jáde lásìkò tó bá wùn ẹ́ láìsí ìfòyà àti ìpayà pé tó bá jáde wọ́n lè wá gbé ẹ. Kó o mú ọmọ ẹ kó lọ sí school, kó lọ wọ bọ́ọ̀sì àbí kó lọ drop ẹ, kó tún lọ mú ọmọ àbí kọ́mọ gan kí wọ́n gan wàá lọ síbi iṣẹ́, ọmọ ẹnìkan ló máa dá wà nù ilé. Kó o jáde nù ilé, kó kàn padẹ̀kọ̀ ẹ dé, kó o dẹ̀ bá gbogbo nǹkan tó fi sílẹ̀ síbẹ̀ láìsí pé ẹnìkan wá já kinní kan. Kó o ṣe any business, ó ń ṣe business ẹ lọ, kò sí wàhálà, kò sí anything. Mo bí yín ní ẹ̀yin lówó Nàìjíríà tẹpẹ́ra yín lólówó. The rich also cry. Ẹ̀yin lẹ pọ̀ jù tẹ́ ẹ bá mọ̀, ẹ kàn ń pera yín lólówó ṣé torí àwọn aṣọ tẹ́ máa ń kó sọ́rùn àti gbogbo mu àwọn ilé tẹ́lẹ̀ rà, àwọn gbogbo kinní. Ìyà ń jẹ yín, ẹlẹ́ ń jẹ ayé, ẹ̀yin lè jìyà jù. Ẹ̀yin ọmọ ní ìdí tẹ́ ẹ fi jìyà jù ni wípé ẹ ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú owó tẹ́lẹ̀ ní dání, ẹ enjoy owó yẹn. You're not enjoying it because ordinary omi lásán tẹ́ ẹ máa mu, owó lẹ ó fi rà. Omi tún wá ní class by class ní Nàìjíríà, omi tálíkà wà, omi olówó wà. Tó jẹ́ sí pé olówó sọ pé wò lè mú pure water, àti mọ̀ pé àwa tálíkà àwa la ní pure water, bottle water náà mu, bottle water yẹn gan náà àkàìmọye oríṣiríṣi tó jẹ́ fake. Ìwọ wà lólówó, inú á máa dùn. Ìwọ tó jẹ́ pé wà nínú mọ́tò, nínú hold up, ó máa wine up pápápá, wà tilẹ̀kùn central lock ní gbogbogbò, wà tira ẹ mọ́bẹ̀ ni, bẹ́ẹ̀ mi ẹ̀ fẹ́ bọ́. Torí o mọ̀ pé at any time, bó jẹ́ pé èrìngì etí ẹ ni, wọ́n á já mọ́ etí ẹ, bó jẹ́ ṣéènì lọ́rùn ni, wọ́n á yọ dànù. Fóònù ẹgbẹ́ ẹ̀ gan, nígbà tó bá gbé kinní tútù sí ẹlẹ́gbẹ̀ẹ́, ìwọ fúnra lára ẹ ló máa mú tó máa mú lé wọn lọ́wọ́ pẹ̀lẹ́rìn kí. You understand? Is that how to be rich? Ṣé ìyẹn náà pè ní ìgbésí ayé olówó? Ẹ rí yín, ẹ lálàáfíà ẹ̀yin olówó Nàìjíríà, ẹ̀yin go lálàáfíà, àìsàn kún àgọ́ ara yín nítorí wípé bẹ́ẹ̀ wà nulẹ̀ ẹ̀ tàn AC. Bó bá pẹ́ tẹ́sí tí ń fẹ́ títí tí á bẹ̀rẹ̀ sí ní kó dọ́ọ̀sì jẹ, àwọn nǹkan tó bá fẹ́ síta ẹ̀yin á máa inhale ẹ̀, á máa wá sí heart yín, tó bá yá ẹ̀ lẹ́ ní kidney problem, ẹ̀ ní this problem, ẹ̀ ní that problem. Ṣé ti rí pé ẹ̀ lówó? Tẹ́ ẹ bá kúrò nínú ilé, tẹ́ bá wọnú mọ́tò AC, tẹ́ bá wọ ṣọ́ọ̀pù AC, bẹ́ bá wọ ọ́fíìsì AC. Ìkan tó ti mú yín báyìí tí ò tí ì ṣe yín ni pé káwọn ṣinkó, àwọn China wọ́n dẹ̀ yìí máa ṣe láìpẹ́ láì jìnnà, wọ́n á ṣe AC tẹ́ máa plug mọ́ bọ́dì yín, tẹ́ máa gbérìn kiri, a jẹ́ pé tiyín padà wá bá yín finally. Ẹ lówó. Ṣé
ṣé nǹkan tó wù yín lẹ̀ ń jẹ ni nǹkan tó wù yín kọ́ lẹ̀ ń jẹ tí nǹkan tẹ́ mọ̀ ojú pé kó ní pátí máa ṣe nǹkan kẹ má fún lówó kẹ má fún ní support o ṣùgbọ́n lọ́jọ́ yẹn àwọn aṣọ wèrè tẹ́ ti ra kalẹ̀ sílé àti àwọn jewelries yín tẹ́ rí bí wọ̀lọ́ àti bàtà àti gbogbo wig everything kẹ wá tó gbogbo ẹ̀ kẹ ró dédé kẹ rú dúdú kẹ ẹ múra jọ ní nǹkan lọ kò ṣe pé bí yóò ní nǹkan yẹn love ẹ̀ náà tẹ́ ẹ bá débẹ̀ ẹ jẹ jíjẹ ẹ mú múmu ẹ dẹ̀ lẹ lówó the next tẹ́ bá máa rí iwájú oléré náà lọ Yorùbá lónìí yẹn àṣehàn notice me or I die wọ́n wá lọ síwájú eléré kéléré máa kì wọ́n ẹ wá rí wọn wá kó owó yẹn bills wọ́n kó sọ́wọ́ the same olówó tó jẹ́ wípé tó bá délé kò sí náà generator ni wèrè máa tan ariwo lálálá nínú etí ẹ̀ èwo ni wọ́n bí nínú rẹ̀ nínú yín tẹ́ pera yín lólówó lẹ lè tan generator ká ẹ tán láti alẹ́ ká ẹ tán sùn di àárọ̀ ọjọ́ kejì wọn ò ní fẹ́ fi ata gúngún ṣe powder my dear o ní fẹ́ kiri yọ̀ nínú òjò òdẹ ní fẹ́ kiri òrí nínú òrùn o ní fẹ́ kírun ní express ìwọ wàá tan generator láti alẹ́ dàárọ̀ ọjọ́ kejì tí generator máa ṣiṣẹ́ burúkú tó máa laná tí gbogbo ilé máa gbaná ìwọ gan èmi ò gbé jọ ṣé owó nìyẹn mo bí ẹni is that how to be rich ìwọ tó jẹ́ pé tó bá jáde gan tó lóun lọ patí àwọn jewelries tó rà tó jówó iyebíye láì tiẹ̀ lọ patí gan ordinary day pé kò wọ́n ẹ kó lo ẹ̀ṣọ́ tó rà ọ bí ẹ̀dá bẹ́ẹ̀ kó lò ó torí wọ́n máa já lọ nínú hold up ni nínú ṣọ́ọ̀bù ẹ̀gan wọ́n á wá bẹ́ẹ̀ lọ́sàn-án gangan wọ́n á wá bẹ́ẹ̀ ni pé ó yá sẹ́tù kí ló ń ṣẹlẹ̀ gangan báǹkì ajá ẹ̀ ló lè gbogbo èèyàn nínú Nàìjíríà ó lè gbé ó lè gbà ni àwọn tó náwọn lówó ń bẹ̀ òfárí olórí fọ̀dàkùn ni òjálé onílé fi bó tiẹ̀ mọ́lẹ̀ púpọ̀ nínú yín tẹ̀ ń pariwo pẹ́ lówó Nàìjíríà ayé àwọn ènìyàn kan lẹ́yìn bàjẹ́ tẹ́ fi tún ti yín ṣe gbogbo yín lẹ̀san bọ̀ lórí yín ẹ̀san bọ̀ ó máa ké ẹ̀rí ṣe láìpẹ́ láì jìnnà ẹ máa mọ̀ yín pé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ ẹ máa dẹrù Nìjẹ̀ torí pé tó bá yá omi múmu ṣe mọ̀ pé mo ti máa ń sọ yí pé omi ó máa wọ́n ọ̀wọ́n omi kò ní pẹ́ láì jìnnà ó máa bẹ́ sílẹ̀ káàkiri àgbáyé ilẹ̀ Yorùbá àwọn aláìmọ̀kànmọ̀kà àwọn àgbàgbà òfò ta ní tó jẹ́ pé títa ara wọn nìkan ni wọ́n mọ̀ tí inú wọn ti bu wọ́n ti mú gbogbo ipa odò wọ́n ti tà á fún China wọ́n ti tà á fún India ṣáwọn òkúkú mọ̀ yìí pé ọ̀wọ́n omi máa tó ó máa ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà àwọn China tó ń dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àtàwọn India gbogbo wọn ti bẹ́ káàkiri wọ́n mọ̀ ẹ̀pẹ́ ponú àwọn baálé ọ̀ràn baálé òfò níjẹkújẹ olè tí àwọn baálé tí ò mọ̀ nǹkan tó yẹ ilé ayé òye tẹ̀dẹ̀ lè béèrè lọ́wọ́ àwọn ìsìn bó nǹkan tó ń lọ ẹ mú gbogbo ipa odò ẹ tà á fáwọn àlejò ẹjọ́ tí ọ̀wọ́n omi bá dé ẹ ti gbàgbé pé ẹ ti ta ipa odò fáwọn wọ̀nyí àwọn lónìí ẹ wá máa jà nígbẹ̀yìn pé ẹ̀yin lẹ nílẹ̀ tẹ́ ti gbowó ní ilẹ̀ tẹ́ ti gbowó ẹ wá wo bí ẹ ṣe bayé jẹ́ tẹ́ bọ̀run ṣe jẹ́ kí ọmọ Haúsá kúrò ní north kó wá máa claim ilẹ̀ ní south west nílẹ̀ Yorùbá mo bí yín ní ẹ̀yin ìran Yorùbá mélòó nínú yín lẹ lè lọ gbé ní north kẹ́ lọ máa claim ilẹ̀ ní north ayé tí àwọn Haúsá àti Fúlàní tí wọ́n ń jẹ ní ilẹ̀ Yorùbá ṣé ẹ rí irú ẹ̀jẹ̀ ẹ̀yin ìran Yorùbá tẹ́ wà ní north ṣé ẹ rí àfo ẹ̀jẹ̀ ẹ rí jẹ kò ṣẹjú àwa náà àwọn àgbààgbà òfò ó lè torí connection torí ipò torí post torí pé àwọn náà fẹ́ wà ní caucus àwọn olówó gbogbo wọn àwọn náà tà wá bẹ́ẹ̀ o àwọn náà ṣayé wa bẹ́ẹ̀ ẹ wá wò ó ṣebí mo sọ fún yín wípé ọba méjì gbòógì yàtọ̀ fún àwọn ọba kéékèèké tó wà lábẹ́ wọn òun ló wà ní Lagos State ṣe ti rí pé ayé tí ọba sultan wọn ní àwọn darandaran tó ń jẹ ní ìlú Èkó ní Lagos State wà láyé ọba kí olóòrí jẹ ayé tí ọba àwọn darandaran ń jẹ tí wọ́n fi jẹ ní ìlú Èkó Ọlọ́run ọba ń gbọ́ Abákíolú tó jẹ tó náà fi jẹ nílẹ̀ Yorùbá tó fi jẹ ọba ní Lagos State kò rí ààfù ayé yẹn jẹ bẹ́ẹ̀ dẹ̀ rèé ìlẹ̀kẹ̀ má já sílé ìlẹ̀kẹ̀ má já síta ibì kan ní ìlẹ̀kẹ̀ yóò padà já sí ibi kan tó máa já sí ni wípé mo fẹ́ kó jẹ́ pé àwọn tó fi ìwà burúkú yìí tó fi kó wa sínú wàhálà yìí àwọn lèmi fẹ́ kíkí ní gùdùgbẹ́ kó jálé wọn lórí ìdí rèé tèmi ṣe ń pe gbogbo ẹ̀yin ìran Yorùbá ẹ jí ẹ má súnkẹ ẹ lọ máa rọra yín lágbára agbára bí iná
agbára ní jíjẹ ní sísí ní wíwẹ̀ ní dídè anything torí tẹ bá sọ pé ẹ̀fọ́gun ọ̀nà ti sọ báyìí nílùú Nàìjíríà yẹn gbogbo everybody ti dúró wọ́n ti múra tán Yorùbá náà lóyìn sọ pé àwọn òfógun kò sẹ́nibọ̀dì tó ní kẹ́ ẹ̀fọ́gun ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fẹ́ ogun tógun bá wá bá yín kọ́ ẹ̀ tún káwọ́ gbéra lójú ìbọn nígbà tó bá mú ọmọ tó gé orí ẹ̀ fẹ́wú tó mú tẹ́lẹ̀ tó ṣe fẹ́wú ìwọ náà yìí máa káyé wọ́ sáyà àfógun ṣé nǹkan tó fẹ́ ṣe nìyẹn bó o fógun ogun lòun ń bọ̀ ṣé kò wá yẹ kí ẹ̀yin sìn kẹ́ ẹ tètè gbáradì tí ogun yìí bá máa dé kó má bá yín lójijì kó má kó ìran yín lẹ́rú kẹ́ ẹ dúró gbọ́ ibi ọmọ ogun kó bá yín kokoko bí ara ọ̀tá káwọn gan mọ̀ yín pé wọ́n ṣubú in fact wọ́n lọ sí wrong place kọ́ mọ̀ yìí pé yes ìran Yorùbá kò ṣe ìran tí wọ́n fi ń wọ́lẹ̀ kò ṣe ìran tí wọ́n fi ń ta yín tí ò bá jẹ́ ọmọ àlè àárín wa tó fẹ́ sọ olórí wa tó fẹ́ sọ di ẹni ilẹ̀ èrò ẹ̀yìn tẹ́ ẹ bá wá ń dúró de CNN ẹ̀yin ọmọ Yorùbá mo mọ̀ pé púpọ̀ nínú wa ọ̀lẹ ayérayé nìyín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń jẹ ìyà burúkú tẹ́ mọ̀ pé ẹ̀ ń wa ìyàmú lójú méjèèjì yẹn náà síbẹ̀ náà ẹ̀ rẹ́dí àti ṣe àtúnṣe o ẹ ti gbàgbé pé elérù la kọ́kọ́ akọ́fẹ́ ìwọ tó lérù ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ síbi ẹrù ẹ báyìí kí àwọn tó bá ń lọ tán rí ẹ pé onídìí ìrànlọ́wọ́ kó tó wá bá ẹ fọwọ́ sí kó tó gbélé ẹ lórí ṣùgbọ́n Yorùbá ò fẹ́ irú ìyẹn o Yorùbá fẹ́ kó dúró ti ẹrù báyìí kó dúró dé èèyàn tó ń kọjá kí wọ́n ṣe òṣùká kán wá débẹ̀ kán bá ṣe òṣùká kán wá gbé ẹrù yẹn kán gbélé lórí àbí kán tiẹ̀ máa gbé lọ gan that is nǹkan tí púpọ̀ nínú Yorùbá ń fẹ́ nìyẹn ẹ wò ó tẹ́ ẹ bá dúró de CNN ẹ ń dúró de UN ẹ ń dúró de this ẹ ń dúró de that ẹ ń dúró de US ẹ ń dúró de UK government gbogbo wọn ó dìgbà yẹn káyìí tó ṣe dídìrín ní púpọ̀ nínú yín kí tí UK parliament tó bá dìde lẹ́ni tán láwọn fẹ́ sanction Nàìjíríà ẹ ti gbàgbé pé lára ariwo tí àwọn yúùtù mi tí wọ́n bọ́ síta tó mẹ́kì tí wọ́n pa wọ́n dànù òun ló tú àwọn àṣírí kankan tí gbogbo àgbáyé dìde lẹ́ni òun ló jẹ́ kí international community kó lè máa sọ pé wow for real àwọn náà wọ́n lè bá wa dá sí a lè máa sọ pé ìyà yẹn jẹ wá ká máa fi aṣọ bò ó ká máa expect UN tí gbogbo everybody kan wá bá wa dá sí láyéláyé a ní láti pariwo síta ni ká jẹ́ kí wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kó lè wá nawọ́ ẹ̀bẹ̀ kó lè ra ọwọ́ ìrànlọ́wọ́ fún wa. a ní láti dìde ẹnu ẹni báyìí lèèyàn fi kọ méje mo ní má fọkọ mi dọ́nà ọjọ́ kan báyìí lèèyàn ń kọ́ bẹ́ẹ̀ ni àsìkò ti tó fún ẹ̀yin ìran Yorùbá láti wá béèrè ikú tó pa bàbá ńlá bàbá yín lọ́wọ́ àwọn olórí burúkú tó kó wá sínú wàhálà yìí ẹ mú ti àbòsí kúrò àní ká ẹ mú tọ̀tẹ̀ kúrò ẹ wo bí wọ́n ti ń pa kúkúrú bọ́ ń pa gúgùn APC àti PDP má ti di wèrè sí Nàìjíríà wọ́n má ti ya wèrè wọn ò máa mọ kankan mọ́ ipò tí wọ́n lé kiri olórí wọn ipò ibi tí wọ́n lọ yẹn wàláhì ó ti rúbò wọ́n lójú débi wípé bó bá ná fẹ́ kó gbogbo yín kán pa yín kán bẹ́rì yín láàyè lénìí káwọn ṣáà ti débẹ̀ wọ́n á yọ̀ǹda yín kán máa kẹ́ máa lọ ká lè mọ̀ yín pé orí gunpowder lẹ́wà. Ọlọ́run àwọn ẹ̀yin kan á máa ṣe kí Tinubu ló lè ṣe é kíní kan ló máa ṣe ẹ̀yin Yorùbá ló kàn ẹgbẹ́ lọ tú dànù ẹ̀yin Yorùbá wo ló kàn lótìtọ́ àti lódodo tó bá jẹ́ pé wọ́n fi òtítọ́ àti òdodo ṣe ọ̀rọ̀ Nàìjíríà tí ò ṣe pé ó ti wọ́ tipẹ́tipẹ́ Ọlọ́run ọba ń gbọ́ kò sí nǹkan tó bá dìtọ́ bá sọ pé Yorùbá náà ló kàn Yorùbá ló kàn ṣùgbọ́n wọ́n ti ta Nàìjíríà Buhari ti fi Nàìjíríà ó ti fà á lé àwọn ìjọba ṣàríà lọ́wọ́ wọ́n ní ó lóun ti yọ̀ǹda Nàìjíríà as a ṣàríà country ẹwẹ́nulẹ̀ ẹwẹ́nu ọkọ́ gbogbo ṣàríà lọ tí wọ́n pàṣẹ ní nọ́ọ̀tì ṣé ẹ rí pé wọ́n ti ń gbé wá sí súnmọ́ ọ̀dọ̀ wa ẹ rí pé wọ́n ti ń súnmọ́ ọ̀dọ̀ wa ẹ rí ẹkàn dédé rí pé láàrin ìgbà yẹn wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n kì sísọ̀sì bọ orí àwọn gáìsì kan fídíò yẹn wà lórí péjì yẹn wọ́n dédé ń gẹrun wọ́n ti ń ṣe as a ṣàríà lọ ní nọ́ọ̀tì náà tipẹ́tipẹ́ ní Àbújá woman kan fídíò yẹn go viral mi ìgbé sórí péjì mi o woman yẹn ní rẹ́sítọ́ráǹtì àtọ́tí ló ń tà wọ́n wá sí ṣọ́ọ̀pù ẹ̀ wọ́n ti àwọn àti ṣọ́ọ̀pù àti kọ́sítọ́mà gbogbo ọjà wọ́n tì í mọ́bẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ó ti ń dòyí kọ́ni nìyẹn o ẹ má kò jẹ́ kó yà yín lẹ́nu
àwọn Fúlàní ti pọ̀ bìbà nílẹ̀ Yorùbá, Haúsá pọ̀ lọ bí rẹ́rẹ́. Wọ́n pọ̀ o, kò dé ṣe pé wọ́n kàn pọ̀ lásán o, tirinṣẹ́ burúkú ló wà lọ́wọ́ wọn. Ojoojúmọ́ náà dẹ̀ ń bá wa sùn tó ń bá wa jí. Gbogbo àwọn nǹkan ìbílẹ̀ tá láàmọ̀ tá ń ṣe, ǹjẹ́ yín náà mọ̀ wípé àwọn náà ń ṣe the same thing. Ẹ má jẹ́ kó lọ jẹun yín lójú. Wọ́n ń ṣe the same thing. Àwọn náà ti gòdù nínú nǹkan ìbílẹ̀. Torí wípé àwọn ọmọ àlè àárín wa wọ́n ti fà wọ́n bọbẹ́, ibi tí ò yẹ kán fi ojú àlejò tó, wọ́n ti kí ojú àlejò bọbẹ́. Which way forward, Sarah Mountain? The only way forward is for every one of us to stand up on our feet and do what? Protect yourself. If you think they are not coming for you, they are coming for you. You don't want to go for them, and I will not even advise you to go for them. Stay where you are, live your normal daily life, but that they will not come for you. They are on their way already. They are on their way. Ìjọ tó máa bẹ̀rẹ̀, bó ṣe máa bẹ̀rẹ̀, àsìkò tó máa bẹ̀rẹ̀, ibi gan tó ti máa bẹ̀rẹ̀. Ó ní àti ìmọ̀, ṣùgbọ́n pé kò wá níbẹ̀rẹ̀ yẹn, ó ti súnmọ́lé. Bẹ́ẹ̀ ni, ó ti súnmọ́lé, àwọn ti gbáradì. Ṣé mọ̀ pé àwọn tí wọ́n ẹ̀rù ikú òkúkú bá wọn, ẹ̀yin Yorùbá lẹ bẹ̀rù ikú jù, bí ìyà ń jẹ wá dójú ikú gan, a fẹ́ kú. Ẹ̀yin ìran Yorùbá, ẹ jẹ́ ká jí dìde lójú ọ̀run wa. Àsìkò tá a wà yìí, àsìkò ìfọwọ́sowọ́pọ̀ mà ní. Kò máa ṣàsìkò àwáwí kan. Wọ́n ní, wọ́n wí, wọ́n pé, wọ́n sọ, mo fẹ́ kinní kan. No. Okay, John Luke, you said best for defense is to attack, but I will advise you on this kind of defense. Don't go and attack. Stay, but protect yourself and be at alert. Be ready and fully prepared for anything. Ẹ dìde, mo ní kẹ́ fi ẹ̀tanú kúrò. Ọmọ Ògùn ni mí, mi ìfẹ́ bá ọmọ Oǹdó ṣe. Ọmọ Èkìtì ni mí, mi ìfẹ́ bá ọmọ Lagos State ṣe. Ọmọ Ọ̀ṣun ni mí, mi ìfẹ́ bá ọmọ Ọ̀yọ́ State ṣe. Àsìkò tá a wà yìí kan ní gbogbo rádaràda yẹn. Àsìkò tá a wà yìí àmà nídìí rọbọrébé yẹn. Àsìkò tá a ní láti fìmọ̀ ṣọ̀kan, ká fo inú konú, ká fọwọ́sowọ́pọ̀. Ìfọwọ́sowọ́pọ̀ àti ìfìmọ̀ṣe kan wá. Òun ló lè yọ wá nínú ewu tó wà nílẹ̀ tí ìrànwọ́ òfin ní dèrò ẹ̀yìn o. Tá a fi ní dẹrú nìjẹ́ o. Ọlọ́run. Ṣùgbọ́n tí ẹ bá lọ fi sọ pé ẹ ń jà, mi nígbà, ó bú mi nígbà kan, ọmọ bí kan ni mí, bí kíní politics kan kíníkan. Wàláì, divide and rule yẹn wọ́n ti ń lò fún wa. Wọ́n dẹ̀ ti kẹ̀yìn wa síra wa lọ́dún tó ti pẹ́. Èyí divide and rule tí wọ́n lò fún wa, òun la fi ń fi kan ra mọ́ èpè àólẹ̀ kan àfọ̀já kan ṣépè kan ní kankan, kò sí èpè àólẹ̀ àtàfọ̀já kankan bì kankan. Wọ́n ti rí gbogbo àwọn èpè yìí divide and rule náà ń lò fún wa. Tẹ́ ṣe rò pé èpè àólẹ̀ ni wọ́n ti gbé divide and rule lọ sọ́dọ̀ àwọn ọmọ Yíbò náà nísìnyí o. Wọ́n ti kẹ̀yìn wọn síra wọn, ẹ̀rí bọ́n ti ń gbógun ti ra wọn nísìnyí. The same thing tó ṣe láàrin wa ta fi sọ pé èpè àólẹ̀ ni wọ́n ti lọ sọ́dọ̀ àwọn ọmọ Yíbò sìn, wọ́n ti ń ṣe the same thing. Àwọn ọmọ Yíbò sìn, wọ́n ti fọ́ yẹ́lẹyẹ̀lẹ. Wèrè làwọn arábí wọ́n gùdù nínú politics. Yorùbá we know nothing about politics. Ìjẹkújẹ la kọ̀ mọ́ ó lè. Àdájẹ́ àjẹtán. Nǹkan tá a mọ̀ nìyẹn. Tá a bá ti rí ibi kékeré kan, tó bá ti sọ pé ó máa rí, ẹ má worry, every month iye báyìí máa roll sínú àkáǹtì ẹ. Kò ní béèrè pé owó tó báyìí tó máa roll sínú àkáǹtì kí lẹ máa gbà padà. Wàláì kò ní rò ó máa rò pọ́n smart débẹ̀ ni. Kò mọ̀ yí pé nǹkan tí ibẹ̀ lẹ́yìn ọ̀fọ̀ ó padà jòjé lọ. Owó tó ń rọlù sínú àkáǹtì gbogbo yín tẹ́ fi ṣe yàrá tẹ́ fi ṣe yùlù yẹn. Ẹ̀yin ò mọ̀ yín pé ẹ̀mí àwa aláìṣẹ̀ báyìí, àwa ọmọ kò lẹ́nìyàn, àwa ọmọ kò lẹ́nìkan, òun náà fi ń rọ́pò. Ẹ̀yin dẹ̀ ní ẹ mú ọmọ ti yín. Ẹ mú ọmọ ti yín, ẹ kì í bá bẹ́. Bọ́mọ yín bá fẹ́ jáde, security wà fún. Bó bá fẹ́ fly, security wà fún. Bó fẹ́ lọ sí school, security wà fún. Kò sí nǹkan tọ́mọ ti yín fẹ́ ṣe tí ò ní security. Ṣùgbọ́n àwa ọmọ kò lẹ́nìyàn báyìí. Bàbá lè kú ká kú ni lọ́dọ̀ tí yín. Ọlọ́run tó wá ń gba kíni tó ń gba ọmọ lọ́wọ́ alágbára tí ìfagbára amúni tagbára. Wàláhì ó ti dé ní àsìkò yìí láti gba àwa ọmọ kò lè nìyàn lọ́wọ́ ẹ̀yin jẹgúdújẹrá, ẹ̀yin ìka ẹ̀dá, amọ̀tara ẹni nìkan, olè, ọ̀jẹ̀lú, ọ̀dàlẹ̀, ọ̀bàyéjẹ́.
tẹ́ ẹ jẹ́ ìran ọmọ àlè láàrin ilẹ̀ Yorùbá níbi tẹ́ ẹ lè sá lọ. Ìdájọ́ á dé sórí yín, kò wá ṣorí yín nìkan, gbogbo nǹkan tẹ́ dúró fún láyé pátápátá ló máa wọnú ìdájọ́. Ó ti súnmọ́, bẹ́ẹ̀ ni agogo ìdájọ́ ti ń lù gbàgán fún yín. Rí bí sásí, wá rí oògùn eléyìí ṣe o, torí ó kù bí oògùn yín ṣe fẹ́ mú Ọlọ́run mi. Tó bá jẹ́ pé àwọn alágbára ayé ni wọ́n sọ pé àwọn fẹ́ ṣe, ẹ lè lọ gbẹ́bọ̀ kẹ́ ṣe tutù. Ṣùgbọ́n kò máa ṣalágbára ayé, ọba mi òkè tí kì í fi kò ń fẹjọ́, kò ń gbáláre fẹ́lẹ́bì, kò ń gbẹ̀bí fáláre. Gbogbo wọn ẹ̀mí mímọ́ Ọlọ́run ó ti kó àwọn ọmọ ogun ẹ̀ sílẹ̀ bìbà, wọ́n dẹ̀ ti sọ̀kalẹ̀ sílùú Nàìjíríà. Oh my loudest, oh my loudest. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nísìn, ìdí tí mo ṣe máa bẹ̀ yín pé ẹjọ́ ẹ bá wa ṣe ẹ̀ṣọ́ yìí, ẹ má kàn ro tiwa mi, ẹ má ro tèmi, ẹ kàn ro ti àwọn èèyàn wa ní Nàìjíríà kí wọ́n bá lè gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀, kó má bá wọn níjà fù. Ikú tó ń wọlé tí ń pa ni, ní ikú tó ń pa ni ojú tó ń pojú gbà ẹni, òwe ní pa fún ni. Tí àwọn ayé àṣàṣì tó bá dédé wọlé ọba, tó mú ọba, tó mú ṣẹ́kún, tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀, ìwọ tó ń gbẹ́ mi tó ń rò mí, wá wo mélòó tiẹ̀. Ìgbà tí wọ́n pa ọmọ bàbá Fásọ̀rántì olórí Afẹ́nifẹ́re, ẹnu yìí la fi sọ, ìdí la fi jókòó, ó trending, ó go viral. At the end of it, ti tomorrow ṣe gbọ́ kèsì yẹn mọ́. Àwọn tó pa woman yẹn tán dẹ̀mí èlégbodò, ṣe rí wọn mọ́. Akọ̀tí ẹ̀gbọ́n nígbà kan wọ́n ná mọ́ àwọn kan, ṣe tún gbúrò kèsì yẹn mọ́, ẹ lè gbọ́ mọ́. Nítorí wípé ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, Yorùbá ọmọ àlè àárín Yorùbá ó lọ́wọ́ sí ikú tó pa woman yẹn. Wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Fúlàní nítorí ibi ipò tó ń lọ. Àní bó bá ní wọ́n máa kó gbogbo wa lẹ́rú kọ́ṣà ti débi ibi ipò yẹn ní ogun, òun ní problem ayé wọn. Ó rúbò wọn lójú débi wípé they careless about anybody. Tó bá ṣáà ti jẹ́ àwọn, ṣé èèyàn tó jẹ́ pé wọ́n lè mú ọmọ ara wọn tó fi ń dín nǹkan, báwo ni èèyàn tó mú aṣọ ara títí ẹ̀ tó mú lórí ìkọ́, tó jù sínú ẹ̀rọ̀fọ̀, tó tẹ̀ mọ́nú ẹ̀rọ̀fọ̀, tó pò mọ́lẹ̀, ẹ wá rò pé tí irú ẹni bẹ́ẹ̀ tó bá rí aṣọ aláṣọ kí lẹ rò pé tó máa fi ṣe? Á kí ọ̀bẹ sí àfà ya pẹ́rẹpẹ́rẹ ni. Ṣé irú àwọn yẹn tí wọ́n ti ta ọkàn wọn, agbára ẹ̀mí òkùnkùn ó ti jèrè ọkàn wọn, wọ́n ti ta ẹ̀mí wọn, gbogbo nǹkan wọn láyé wọ́n ti tà á fún Sátánì, wọn ò rí nǹkan kan mọ́. Èṣù ó ti ra wọ́n níyè. Nǹkan tẹ́ ń sọ òwò wọn létí, Ọlọ́run bá ń gbọ́. Bẹ́ẹ̀ bá sun ẹkún látẹ̀ní dọ̀la, wọn ò lè gbọ́. Èèwọ̀ ni fún wọn láti gbọ́ tẹ́ ẹ̀ bá mọ̀. It is a sin, it's a taboo for them to do what you are asking them to do, because they will never do it. Even when they are coming to you million times and be promising you. Bẹ́ẹ̀ àwọn máa tún nǹkan ṣe, ìkíní kan máa ṣe kíní kan, àwọn máa ṣe gbé, àwọn máa ṣàwo. The same empty promises tó ti ń fún yín láti 60 years ago, the same empty promises yẹn náà yìí máa fún yín títí tẹ́ fi máa dẹrú wọn ní Níjẹ̀. Ẹ̀yà tá ẹ bá tètè jí ká tètè ṣàtúnṣe yín ìran Yorùbá, tó bá yá tá ẹ bá ti ka ìwé wò lẹ̀ ń ká tó jẹ́ pé gbogbo school yín rí north ni pass mark àwọn students ní north láti wọ university is 35%, but ní south west lọ́dọ̀ wa is about 65% pass mark kò tó lè gain admission. Pẹ̀lú 35% ní north náà wọn ò kàwé o. And gọ́ọ̀mẹ̀ntì wọn, àwọn gọ́ọ̀nà wọn gan tún sọ pé pẹ̀lú low performance wọn, they are too lazy láti read. Pẹ̀lú àìríìdì wọn náà, ìkankan nínú wọn tó bá lóun lọ read tí ò tún gbájúmọ́ wẹ̀ ó pass kò pass, wọ́n ṣàtìtì ti jáde. Ibi tó ti máa ṣiṣẹ́ ó ti wà ńlẹ̀, mọ́tò tó máa lò, official house, gbogbo everything ó ti wà ńlẹ̀. Ìwọ tó wá ṣe tó gba 65%, tó tún gbà jù bẹ́ẹ̀ lọ, tó lọ ka ojú ìwé, ó kanú, ó ka ẹ̀yìn, ó ka gbogbo ẹ̀ tán, wàhálà tó bá jáde lè ríṣẹ́. Ibo ló ti fẹ́ rí ọkàn because wọ́n rí as a second citizen. Àwọn tó jẹ́ second citizen wọ́n ti fi wọ́n sí orí ipò tó yẹ kí ìwọ wà, wọ́n ti sọ ẹ́ di ẹrú wọn. Ẹ wá ní south west gbogbo everywhere, àwọn Haúsá àwọn náà kó síbẹ̀, àwọn Yorùbá wọ́n á máa ṣàmúgbálẹ́gbẹ̀ẹ́, wọ́n á máa ṣe kinní kan, because nǹkan tó fi yín ṣe ni nǹkan táwọn olórí yín tó jẹ́ Yorùbá, ibi tí wọ́n tò yín mọ́ lọ́dọ̀ wọn, òun ni wọ́n fi yín sí yẹn. Ìdí rèé tèmi ṣe ń sọ fún yín pé àwọn olórí wọ̀nyí tó ṣe yín tí tó ń gbàbọ̀dẹ̀ fún yín tá a fi débi tá a dé yìí, ṣé kì í sẹ́mi àwọn yẹn lẹ́yìn tí wọ́n expect pé kán tó wá gbà yín, wọ́n lè gbà yín, ó ti bọ́, kò yé wọn mọ́. Àwọn gan nǹkan títí wọn náà wà after this time around. Ìdí rèé tẹ́ ṣe rí wọn kí ẹ̀
tó bá ní pé kán dáná sun gbogbo ilẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá, káwọn ṣáà ti jẹ pírẹsidẹ́ǹtì kò káyé. Àánú yín máa ń ṣe mí ti bá rí aláìyé yín kọ̀ọ̀kan láàrin wa. Pariwo àwọn alẹ́kàn ẹ jẹ́ kán ṣe àwọn ni tẹ́ ẹ bá ti jẹ́ ó lọ lẹ́yìn ìgbà yẹn ẹ ṣẹ̀ wá ṣe. Ẹ má rò ó, ẹ lè débẹ̀, bẹ́ẹ̀ bá wá débẹ̀ gan ẹ lè wà functioning. Bàbá Gọ̀sìmẹ̀ má bá bíntín, bàbá Ọ̀ṣínbàjò àtìgbà tó ti wà ní Aso Rock, ẹ bá mi sọ fún wọn kí ni Dáúdà wọn dà. Ẹ̀yin rí wọn gan kan gbé wọn síbi gidi kan gbòógì as a vice president. Wàlẹ́ mo ti rí vice president láyé mi tí rí eléyìí tó useless bíi ti bàbá Ọ̀ṣínbàjò rí láyé mi. Àfi bí figurehead. Wọ́n tẹ̀ nígbà kan fáìlì náà pé kiri nínú Aso Rock. Ó dáná ẹ̀ tí ẹ̀ máa gbé fáìlì lé wọn lọ́wọ́ kan tí ẹ̀ lè máa rí àyè wọ ọ́fíìsì ẹ̀dẹ̀ bá wa fídíò ẹ̀ because ìyí president wa báyìí àrírí gbogbo president country pátápátá lórílẹ̀ ayé la máa ń rí wọn bó ṣe ń address àwọn citizen wọn. Ṣùgbọ́n Nigeria president ẹ lè rí láyé kẹrin níbi tó ti ń address àwọn èèyàn. Fọ́tò la máa ń rí. Tán bá náà lọ kí president l'Aso Rock lágbájá ó ní meeting pẹ̀lú president rí lágbájá àti picture president lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú bomú bóyá òní bóyá nǹkan àmọ́ president wa wọn ò ń ṣe fídíò bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí the same Buhari yìí kò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. Àbẹ́yìn ọmọ ní Buhari ò ṣe picture president tẹ́lẹ̀ o, but nísìnyí we are having now a picture, ordinary picture president. Anything you want to say or you are expecting from the president or whatever, please, ìwọ máa expect pé speech kan bọ̀ látẹnu president lẹ́yìn kó o rí picture kan ya picture làwa máa ń rí. Governor lọ rí president, commissioner lọ rí president lọ rí president, na so picture, nothing more. Tí ẹ bá wá mọ̀ pé Nàìjíríà ti dópin ó ti wash. Mo bi yín ní country wo ló wà lórí ilẹ̀ ayé yìí tí wọ́n ti ní terrorist. Kò sí country tó bá tóbi tí ò kì í sí terrorist. Ṣùgbọ́n wọ́n máa ń wá wọn, tó bá rí wọn wọ́n máa ń pa wọ́n nípa àyà nítorí pé àwọn go ní mercy. Terrorist wá jórúkọ gidi ni. Terrorist máa ń bà nǹkan jẹ́ ni, wọ́n máa ń pa àwọn èèyàn, wọ́n máa ń dèmí àwọn èèyàn légbodò ni, wọ́n máa ń kó ìlú lẹ́rú ni, wọ́n máa ń ba ayé country jẹ́ ni. Ìdí ìrètí gbogbo country òfin ní mercy fún terrorist. Ṣùgbọ́n ní president yín in your own country ní Nàìjíríà wà láìsàláì tí ọwọ́ government bá tẹ terrorist ní Nàìjíríà àwọn máa ń sọ ọ́ di ọmọ ní tiwọn. Gbogbo àwọn tó ti pàdánù àwọn innocent soul tó ti báyé wọn jẹ́ yẹn wà láì sàrà ni. Ẹ ní gbọ́ kí wọ́n tiẹ̀ sọ pé wọ́n fẹ́ sọ́mọ̀ wọn lọ sí court. Pé okay o nísìnyí o wọ́n ti mú as a terrorist. Okay, kí ló dé tó ṣe pa wọ́n báyìí tó ṣe pa wọ́n báyìí kí ló sún ẹ débẹ̀ pé kíní kan ká ti ẹ̀gbọ́n kankan lẹ́yìn ẹ̀kẹ́ wá pa wọ́n nípa burúkú ìpààyà. Wàláì tàláì tó fi máa mú wọn ẹ̀ẹ́kàn gbọ́ nínú news pọ́n ti arrest àwọn terrorist kan ni. Tó bá ti the next thing ẹ̀ẹ́kàn rí wọn ni nínú bus. Wọ́n á lọ rán aṣọ tán rán fún ìwọ good citizen. Ìwọ rèé láti jọ́ tán ti bí ẹ sí Nàìjíríà o pààyàn rí o. Ọlọ́run ìwọ dẹ̀rẹ̀ bọ́ bá sọ̀rọ̀ gbàdúrà fún Nàìjíríà wà gbàdúrà fò wà pariwo tó ìsọ ajáde nídìí ẹ̀kú. You have been a very good citizen. Not only you, your grandparents, they have been obeying the government. They have been a very good citizen till you, your children as well. Wàláì tó o bá ṣe mistake kékeré lásán ẹ̀wọ̀n ló ń lọ sòsè. Terrorist tó bá yé jẹ́ tó bọ̀run ṣe jẹ́ tó pa innocent citizen tó fẹ́ sọ ìlú tó ilé ọlá tó sọ di ilé ìkorò. Gọ́ọ̀mẹ̀ntì yín láwọn arrest wọn. The next thing wọ́n lọ rán aṣọ tuntun wọ́n tún fún wọn ní flag Nàìjíríà. Nàìjíríà bẹ́ẹ̀ dára o. Wọ́n rán white and green flag Nàìjíríà kẹ́ lè dá wọn mọ̀ wípé àwọn gan ni the best citizen lọ́dọ̀ tí wọ́n nìyẹn o. Wọ́n lọ rán aṣọ white and green wọ́n á rán sí wọn lọ́rùn wọ́n ní wọ́n ti kó wọn lọ wọ́n fẹ́ kó wọn lọ sí rehabilitation. Wọ́n á lọ ṣe therapy fún wọn. Ǹjẹ́ ẹ̀yin mọ iye owó tí wọ́n tún máa san tán máa fi ṣe therapy yẹn fún wọn? Nífẹ̀ẹ́ mọ́ millions upon millions. Wọ́n á tún raṣọ sí wọn lọ́rùn wọ́n wá kó wọn sínú luxurious bọ́ọ̀sì tán lè fi gbé erí tán fi gbé ìran mi rí tí bàbá mi ṣiṣẹ́ títí dójú pension tí gọ́vnà Fáyẹmí ò tún fún lówó pension náà.
wọ́n fi bọ́ọ̀sì gbé rí o wọ́n kó tẹ́rọ́rìsì wọ́n á fi bọ́ọ̀sì wa wọ́n á fi gbé wọn wọ́n á lọ kó wọn sí ibi tó dáa wọ́n á fún wọn ní káàmpù tó wà pa ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tẹ́rọ́rìsì wọ̀nyí wọ́n ń gba sálárì tí mọ̀ tí gbọ́ ẹ jẹ́ lọ gbọ́ wọ́n sọ sálárì fún àwọn tẹ́rọ́rìsì yìí náà bọ̀ ìwọ gan tó jẹ́ tíṣà ìwọ tó jẹ́ workers kìíní civil servants iṣẹ́ tó ti ṣe títí ọmọ iye ọjọ́ oṣù tó ti sanwó lásìsìn wà láì ní Ondo State àwọn dókítà wọ́n wà on strike mi ìwà mọ̀bọ́ ti court ẹ̀ ń sìn doctor go on strike ní Ondo State Ọ̀ṣun State wọ́n jẹ wọ́n lówó wọn sanwó everywhere náà ti ń jẹwó nísìn ṣùgbọ́n terrorist owó terrorist every month kò gbúdọ̀ pín kò gbúdọ̀ dín kò gbúdọ̀ yíngín ìwọ tó jẹ́ original citizen wa you see Ọládẹjọ Wàsíù Adéwálé yes 150k kẹ́lẹ̀ mọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́lẹ̀ mọ̀ it is 150k mi ìfẹ́ sọ ni 150k òun ni wọ́n san pa each terrorist ipe wọ́n wá pa àwọn èèyàn wa wọ́n pa innocent children wọ́n bà yé ìyàwó oníyàwó jẹ́ wọ́n gbà wọ́n ní raping wọ́n pa ọkọ wọ́n sun ilé wọ́n tún fún wọn ní salary sí pé ọmọ ọ̀dọ̀ rere well done job jẹ́ mọ̀ ìdí màá sọ fún yín ṣé ẹ rí gbogbo àwọn terrorist àwọn kíní Boko Haram Fulani jihadis Fulani herdsmen bandits kidnapper everything Ọlọ́run àwọn ìran Fulani ni wọ́n o àwọn náà dẹ̀ invite wọn wá nǹkan tó dẹ̀ nìkan wá ṣe òun náà ṣe ẹ̀ tí wá rí pé ó di dandan kan fún wọn lówó because tó bá pa wọ́n wọn ò gbúdọ̀ pa wọ́n ní tó bá pa wọ́n Saudi Arabia wọ́n á bí wọ́n Turkey á bí wọ́n àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n support wọn abẹ́kọ̀ọ́rẹ́ pé àwọn Fúlàní dédé ṣe bí olórí burúkú Nàìjíríà ni ènìyàn ló ń bẹ lẹ́yìn orò tó rò fi ń kè ní ìlú àwọn ọbabìnrin bẹ̀ yẹn tó máa ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n ń gbà wá ó ní mo ṣe máa ń sọ wípé òun ṣe mí òun gbà mí a ṣe tí ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún ń gbá ní. àwọn náà wà lẹ́yìn àwọn Fúlàní tó já sí wípé kí Fúlàní kan tó execute anything ní Nàìjíríà àwọn ìran wọ̀nyí àwọn people wọ̀nyí á ti fi lọ̀ wọ́n àwọn náà máa sọ fún wọn bó ṣe máa execute nǹkan tí wọ́n máa ṣe torí nǹkan tí wọ́n rí jẹ́ ń bẹ̀ so that Nigeria will still remain under them forever and ever. ìran tí wọ́n dẹ̀ wá ètì jù ní Nàìjíríà kò sí ju ìran Yorùbá lọ ìdí tí ọ̀rọ̀ wa tó fi ń dùn mí tó máa ń ká mi lára nìyẹn. ìran Yorùbá no hate jù because wọ́n rí pé we are intellectual people. kàn lè dédé fọwọ́ rọ́ ọmọ Yorùbá anyhow Ọlọ́run dá wa ó dá wa pé a ní ọpọlọ Ọlọ́run fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye we stand and stand tall anywhere we are you cannot just do pé kíní kan sit down shut up pé kíní kan láyéláyé ìdí tí wọ́n ṣe hate ọmọ Yorùbá rèé o tá a bá ní ẹni rèsì tó wà nínú Nàìjíríà yẹn tí wọ́n ń wá láti comp láti tẹ orí wọn bá kò sí rèsì kankan ju Yorùbá lọ ẹ̀yin Yorùbá ẹ̀ ni ìjọ wáyé tó jẹ́ pé ènìyàn tá à ń wò ṣó yẹ kó máa wòran ni wọ́n ń wò yín Yorùbá ẹ̀yin náà tún wòran ẹ wá lè dúró Yíbò láwọn ń dúró de UK Parliament láti wá jà fún wọn àwọn Middle Belt wọ́n ti dúró tán báyìí pé èyí tí gọ́ọ̀mẹ̀ntì Buhari bá fẹ́ ṣe ló máa ṣe ó lọ fẹ́ wá rọ̀nù pipe látọ̀dọ̀ wọn lọ sí Niger àbí wọ́n fi ohùn lẹ̀ fún ìyáláyà gọ́ọ̀mẹ̀ntì wa ní Buhari àtàwọn wèrè beneficiaries wọn tó bá bí ìyá wọn darí pé kí wọ́n wá kọ́ máa bọ̀ kọ́ wá gbé epo yẹn you see wọ́n dúró tán wọ́n dúró de UK government kó wá jà fún wọn wọ́n dẹ̀ dúró de Biden wọ́n dúró de Trump wọ́n dúró de anybody wọ́n láwọn dúró tán Yorùbá nìkan ni mo rí ní rèsì tó wà Nàìjíríà tó dúró de UK Parliament tó máa wá speak in to what is happening tó dúró de Biden tó ti sọ ẹ̀yìn tó máa wá jókòó lórí ọ̀rọ̀ wọn tá sọ wọ́n dúró de UN tó máa wá bá wọn sọ̀rọ̀ tá wá jàjà wọn àwọn gan tán níjà wọ́n fọwọ́ lẹ́rán pátí náà lọ bó ṣe ń sílé náà ṣe hòtẹ́ẹ̀lì náà ṣe bẹ́ẹ̀dẹ̀ náà ń rèdí kiri náà ṣe kíní kiri tíyín bá yín tíyín ti bá yín ó ti bá yín báyìí ó ti bá yín Ọlọ́run ó ti bá yín gan ni
kò ń ṣe àwọn tí àwọn èèyàn gidi o, àwọn dìdìrìn àárín wa, ọmọ àlè àárín wa ni mò ń bá wí o. Àwọn ní o tí wọ́n ti bá wọn nígbà tẹ́ ẹ̀ ń wo ikú báyìí tó súnmọ́ yín tẹ́yìn gan dẹ̀ rí traces pé kìíní ìtàwọn èèyàn bá tiẹ̀ ń sọ nǹkankan bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ wọ́n ṣàsọdùn bọ̀ lójú ẹ̀mí ẹ̀ ó dẹ̀ ń rí traces àwọn nǹkankan tó rí pé ó strange for real tí wọ́n gan fi ń wò pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ o. Ìgbà yẹn ni wọ́n wá sọ pé o fẹ́ ṣe birthday. Ìgbà yẹn ló máa mọ̀ pé gèlè ló fẹ́ mú. Birthday yẹn ó máa loudest ní talk of the town ní eléré kan báyìí ló fẹ́ wá ṣe. Ṣé rí gbogbo àwọn olórin yẹn pátápátá ṣàṣà ni ò ní visa nínú pálí nínú wọn. Nǹkan tí mo sọ fún yín tó bá bẹ́ sílẹ̀ ìgbẹ́ là ń fẹ́ wé gbogbo wọn náà sábọ̀ labroad. Èmi ò tẹ̀ ráyè tí yín àwagùn ráyè tí yín ẹ̀yin kọrinkọrin ẹ̀bẹ̀ ẹ má lọ try pé fẹ́ sáwásá abroad o because nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí wọn ò gbúdọ̀ jẹ́ kí ẹnikẹ́ni nínú gọ́ọ̀mẹ̀ntì àti àwọn olórin àti àwọn Nollywood gbogbo yín gbúdọ̀ sá kúrò Nàìjíríà o, inú Nàìjíríà yẹn lẹ máa wà torí gbogbo yín pátápátá lẹ ní oore ọ̀fẹ́ láti lo profession yín láti pe àkíyèsí àwọn ọmọ Yorùbá sí àkíyèsí gbogbo bẹ́ ṣe kọrin kiri tẹ́ ṣe ń ṣe múvì yẹn tẹ́ bá fi sínú múvì yín tẹ́ bá fi sínú orin wọ́n á gbọ́ á tètè tọ̀ káàkiri wọ́n á lè mọ nǹkan tá à ń sọ wàhálà àtógò ò ní ṣẹlẹ̀. Ẹ fi gbígbó ṣaláì gbọ́ nítorí pé torí owó tẹ́ fẹ́ rí àbí kò sí wàhálà tó bá wá délẹ̀ tán tí a bá rí ẹsẹ̀ yín ní abroad tí a bá rí ẹsẹ̀ yín ní abroad ẹ jẹ́ dúró jókòó pa sínú bẹ̀yẹn ṣe bẹ́yìn ò fẹ́ sọ̀rọ̀ ni torí pé ẹ̀yin lẹ kọrin fún wọn tí wọ́n tẹ́ fi gbé wọn wọlé ojú ti wá tì yín èyí tó máa sunkún ẹ̀sìn nínú yín ó ti bọ́ sórí social media ó wá sunkún nígbà tí aṣọ ò padà bọ́mọ yẹ mọ́ tọmọ yẹ ti wá rìn ìhòhò wọjà ẹ̀ṣẹ̀ wá sunkún ìgbére Yorùbá ló ní tẹ bá ṣe sọ yìí náà báyìí sìn ẹ̀rí èébú ni bàbá wa Awólọ́wọ̀ ní ìgbà náà tí bàbá ń ṣe yòlò tó ń ṣe yàlà tó ń gba wájú tó ń gbẹ̀yìn torí tẹ̀yìn Yorùbá ẹ̀yin Yorùbá náà lẹ ṣokùnfà ikú tó pa bàbá Awólọ́wọ̀ àbí bàbá Abíọ́lá náà dẹ̀lé èmi ò kàn ní sọ pé ẹ̀yin Yorùbá lẹ ṣekú pa wọ́n because iṣẹ́ tí oníkálukú bá ṣe nílé ayé wà lẹ́ẹ̀bùkù díẹ̀ kó jáde láyé ó padà jẹ̀sán ẹ̀san lókè. Ìgbà tí bàbá Awólọ́wọ̀ sọ sí títí tẹ́kọ̀gùn mọ́ tí bàbá yẹn tó jọ́ lọ́rùn nípè tán lọ nísìnyí kò yẹ yín nígbà ní ẹ wá wo how many years tó ti jẹ́ ẹ wá wo interval ẹ wo àárín yẹn sísìnyí gbogbo nǹkan tí bàbá yẹn sọ nígbà yẹn èwo ni ò tí ì ṣe nísìn ó ní tó bá tó àsìkò tó bá di iná jó dórí kókó ó ní àwa mẹ̀kúnnù fúnra lára wa la máa dìde tá máa jà fúnra wa ṣé kò ti wá ṣẹlẹ̀ báyìí sí ìgbà tí bàbá yẹn sọ ẹ ń gbógun tì í ìgbà tí bàbá ti wákú tó ti lọ sìn ẹ̀sìn lè ṣe wá sọ bàbá Awólọ́wọ̀ sọ bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ wípé nígbà tán bá sọ nǹkan fún yín ègbè tí yín ló máa ń gbà kọjá nǹkan tó wá sọ pé kẹ má jẹ́ kó ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ ẹ wá máa rántí ó dẹ̀ sọ ń gbà yẹn o what is your problem? kí ni problem ẹ̀yin Yorùbá? ẹ̀yin ò àmọ́ pé púpọ̀ nu wa ò lè sọ òótọ́ tẹ́ bá tún wá réyàn tó sòótọ́ fún yín tẹ́yìn náà fi ti ara yín gbọ́ tẹ́ dẹ̀ mọ̀ pé òótọ́ ni kí ló dé tẹ́ wá gbójú ń bẹ̀ tí wàhálà bá wá ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ dúró dìgbà tí gbogbo ẹ̀yin àtọmọ àti ìyàwó tẹ́ ẹ máa sá gba Cameroon já sí country míì tẹ́ máa bọ́ sí Kogi tẹ́ máa já Kogi tẹ́ máa wọnú igbó lọ tẹ́ máa abẹ́yìn ò mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín nìyẹn God mọ̀ bó ṣe ń lọ inú igbó wọnú igbó lọ mo wá fẹ́ mo rú oúnjẹ mélòó tá ẹ lè ṣí mọ́ orí igbó tá ẹ korí bọ̀ nígbà tó gun táwọn ìtó bá dé inú igbó tá ẹ dojúkọ mọ́bi tó máa já sí oúnjẹ mélòó gan lẹ fẹ́ kó dání ẹrù mélòó lẹ fẹ́ mú dání ọmọ mélòó lẹ fẹ́ kàn sẹ́yìn kí nǹkan yìí kó má bàa ṣẹlẹ̀ kẹ́ bá ìwà lórí ilẹ̀ yín lórí property tẹ́ jìṣẹ́ jìyà fún kí ọmọ yín kó lè wà lákàkà yín kọ́kọ́ yín kó lè máa bá yín gbé káya kó lè máa ṣe bí aya lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ kẹ́ ẹ lè máa lọ síbi ọjà yín kẹ́ ní àlàáfíà ó lè tèmi ń sọ tẹ́ ẹ bá wá nírọ́ ni tó bá ti wá délẹ̀ tán kò sẹ́nibọ̀dì tó máa wá bá yín sọ torí èmi gan níbi tí mo bá dé mi ìwà gbàdúrà kẹ́ ẹ gbọ́ mọ́ torí èmi gan fẹ́ jèrè ọ̀rọ̀ lára yín mi
gbàdúrà kẹ́ gbọ́ ọ̀rọ̀ mi mọ́, mo fẹ́ kí jèrè ọ̀rọ̀ lára yín pé ṣe bá ti wí fún yín ni ẹlẹ́ẹ̀gbọ́ ó ti wá délẹ̀ báyìí. Torí pé èmi kọ́ lèmi máa sọ, àwọn kan ti pẹ́ láti yọ ọdún gbóyìngbóyìn tán ti ń sọ, àwa ń súnmọ́ bá a ṣe ń sùn tá à ń jí là ń súnmọ́ bẹ̀ là ń súnmọ́ bẹ̀ là ń súnmọ́ bẹ̀. Ìjọ́ wo lẹ fẹ́ jí lójú oorun? Ìjẹ́ wo lẹ fẹ́ fi tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ ọ̀rọ̀ kò bá kù gbé òkú ọ̀rọ̀ tí ò ní mínì lẹ tó fẹ́ gbé tì sẹ́gbẹ́ kọ̀ọ̀kan jẹ́ ká sòtítọ́ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ fúnra wa. Tá a bá fẹ́ ṣeré ẹ jẹ́ a ṣeré, tá a bá fẹ́ ṣẹ̀fẹ̀ ẹ jẹ́ a ṣẹ̀fẹ̀. Tí ó bá di ibi òótọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ kó jẹ́ pé gbogbo ìgbà la máa parọ́ fúnra wa. Torí tá a bá ṣeré tẹ bá ti rọ́mọ ìyá méjì àbí ọ̀rẹ́ méjì top close tó bá wọlé tán jáde tó bá ti rẹ́rìn ẹ̀yin Yorùbá lẹ sọ pé wọ́n tanra wọn ni. Ẹni ṣùgbọ́n tó bá jáde tójú wọn bá le kokoko bí ojú adófùrọ̀ ẹni wà láì gbogbo nǹkan tán lọ sọ undiluted òótọ́ ni. Undiluted òótọ́ yẹn lèmi sọ fún yín nísìn. Ó ní mò ń sọ fún yín nísìn yìí. Ẹ wà ní Ondo gọ́fúnà Akérédolú, ọ̀gbẹ́ni Akérédolú ní Ondo State. Lójú ayé yín àlàyé ẹ̀yin APC ò dá, ayé yín ti rún, ayé PDP ti wó lójú ayé yín. Bàbá ẹ̀dẹ̀pẹ̀ra yín ní gọ́fúnà ní ojú ayé yín tẹ wà nínú ìlú. Wọ́n wá pa ọba amọ́lé ẹ̀rí nǹkan ṣe sí. Wọ́n tún wá kidnap ìyàwó chief of staff yín ọ̀gbẹ́ni Akérédolú of Ondo State. Wọ́n kidnap ìyàwó chief of staff yín, wọ́n gbé lọ. Ẹ̀yin wá ṣe kí ni? Àmọ̀tẹ́kùn àti akẹsẹ̀ kan bodò ọ̀ní ti ń fà. Ẹ mà gbà mí l'Ondo State o. Ó mà ti tó láti ìgbà tí bàbá Akérédolú tó ti ń ṣe ọ̀rọ̀ second time election ni wọn àwọn ará Ondo State tó ti ń sunkún ẹ gbà mí lọ́wọ́ Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn wọ́n mà dá Àmọ̀tẹ́kùn lẹ̀ o. Èmi rò pọ́n ní fún ìdáàbòbò ilẹ̀ Yorùbá náà torí ẹ̀dá Àmọ̀tẹ́kùn lẹ̀. Àmọ̀tẹ́kùn ò mà dáàbòbò ọmọ Yorùbá mọ́ o. Ńṣe mànódé àràsì ọmọ Yorùbá. Ẹ mà gbà wá gbogbo ẹ̀yin tẹ́ bá lẹ̀ láṣẹ lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn. Tí Àmọ̀tẹ́kùn bá máa pakún nǹkan tó wà lẹ̀ tí ò rẹ́dí àti sọ́pọ́ọ̀tì kan tó ṣe ìdáàbòbò, abẹ́tà kí gbogbo wọn kẹ́ pé wọ́n níbi tí wọ́n ti gbọ́kàn lọ jókòó sínú ilé wọn because madness tí wọ́n yí àyè ò ní gbà wọ́n rárá. Ẹ jẹ́ fi hàn yín. Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ wèrè. Wọ́n ti bẹ̀rẹ̀ wèrè, wọ́n ti sínwín. Àmọ̀tẹ́kùn rèé l'Ondo State. Wọ́n ní ìkan lára àwọn Àmọ̀tẹ́kùn Àkúrẹ́ náà ní ọkùnrin yẹn níbi iṣẹ́ tó wà. Wọ́n ló bá gba àyè. Ó mà sá wá sí Òkìtìpupa o. Ó wá jà bẹ́ẹ̀. Ó fi póòsì tí wọ́n fi sí ní Àkúrẹ́ ó fi sílẹ̀. Ó lọ sí Òkìtìpupa, ó lọ gbèjà fámìlì. Ó lọ harass àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé torí nǹkan tó ṣe dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ni? Yorùbá ta ló fi ṣe wá gan o, ta ló ṣe wá gangan? Kò dé sí anybody tó ṣe wá, àwa gangan là ń ṣe ra wa. Tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí, tá a bá sọ tàwọn ọba, tá a sọ tàgbàgbà, tá a sọ tìjòyè, tá a sọ tàwọn gọ́ọ̀mẹ̀ntì, àwa ara wa gan ìwà tó kún ọwọ́ wa ò dáa, ó burú jáì. Ó burú jáì. Ẹ jọ̀ọ́ nígbà wo náà ti release Àmọ̀tẹ́kùn? Wọ́n náà lọ sórí oko bàbá Fálàyé. Àgbẹ̀kọ̀yà wà bẹ́ẹ̀ o, àgbẹ̀ ò padà kọ̀yà mọ́.
ṣùgbọ́n tó bá ti di bí ọ̀rọ̀ ní Tinubu dé tó bá ti fún wọn lówó ẹ̀rí wọn wọ́n á fò fẹ̀rẹ̀fẹ̀ ó dorí social media. Àwa làgbẹ́kẹ̀yà àwa lóríjìnà àgbẹ́kẹ̀yà lọ́wọ́ sí kinní kan ṣe kinní kan ẹ̀ ti mọ̀ pé owó ló ń sọ̀rọ̀ kò sí nǹkan gidi kan tó lè tẹnu wọn jáde. They are all bastard. Yàtọ̀ fún àwọn òríjìnà àgbẹ́kọ̀yà àwọn àgbẹ̀kọ Tinubu ó ti dá ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá sí méjì. Tinubu ó ti dá ilẹ̀ Yorùbá sí méjì. Àwọn apá kan nílẹ̀ Yorùbá ti Tinubu ni wọ́n, àwa kan wà neutral, a kàn wà lórí ọwọ́ wa, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ ti Tinubu. Ní oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, Tinubu á sọ fún yín pé kí ló ṣẹlẹ̀, kí ni nǹkan náà, kí ló ṣẹlẹ̀ tí ó ti ṣe rí, kí ni nǹkan tó ṣẹlẹ̀, bọ́ pa ọmọ èèyàn níwájú ẹ̀, kí ló ṣẹlẹ̀ ní tó bá lélẹ̀ kí ni tó bá ní tàn àti kítún ni. So ẹ má rò epo ní irú ìyà kankan tó lè fi jẹ èèyàn ọmọ Yorùbá tó lè mú fún Tinubu. Ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ẹ̀sẹ̀ pé tó bá di pírẹsidẹ́ǹtì kí lè rò pé ó máa dá lára? Ẹ̀yin Yorùbá ẹ ti gbé ẹ̀ka ìrántí yín bá yín tẹ́ ẹ bá ti lọ dìbò fún Tinubu ajáyé yín lupo. Ní ọ̀sán gangan olè aká yín mọ́lé nínú ṣọ́ọ̀bù wọn á gbé mọ́tò wá ní ọ̀sán gangan nínú ṣọ́ọ̀bù yín àgàgà yín ìyá aláṣọ nísàlẹ̀ Èkó ọ̀bùn ẹnu ọwá Èkó ẹnu ọwá ọ̀bùn Èkó àwọn gbogbo ìsàlẹ̀ Èkó yẹn gbogbo everybody ní ọ̀sán gangan wọn á máa gbé big boss wá wọn á wá máa pẹ̀lú ìbọn wọn á máa kó ọjà inú ṣọ́ọ̀bù yín wọn á máa kó sínú boss wọn á máa kó lọ tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ lọ gbé Tinubu síbẹ̀. Ní ojú ayé yín ọmọ bíbí inú yín ọmọ òkókó wọn á gbà lọ́wọ́ yín wọn láwọn ní ìdí ẹ̀ wọ́n gbé lọ kò dẹ̀ sí nǹkan tí Dáúdà yín máa dà ẹ lọ gbé Tinubu síbẹ̀. Ṣé lẹ́tẹ̀ ṣe sọ pé ẹ̀ ń rí nǹkan jẹ ebi apá ebi pípa ìyẹn kékeré ni ìyà jẹ àtàlátà ìyá yín gbogbo àwọn olè tó wà nílẹ̀ Nàìjíríà pátápátá nílẹ̀ Yorùbá wọ́n máa di ọba kò ní ẹ lọ́ba ẹ̀yin sapọ bá pọ̀ jù nílẹ̀ Yorùbá tí Tinubu bá ti jẹ president ẹ kàn imagine pé tí ọba tó wà nílẹ̀ Yorùbá lẹ́ni tó bá jẹ́ 1000 tí Tinubu bá di president wàláì wọ́n tó bá jẹ́ 5000 wọ́n sì kéré ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni ní street kan lásán ọba tó máa wà ní street kan ṣé àwọn sisters mi tí wọ́n ti frustrate life wọn ẹ̀rí wọn bó ṣe bí nuisance kò wá wọn náà ẹ̀rí wọn bó ṣe bá yé wọn jẹ́ kékeré lẹ́rí yẹn wàláì àwọn sisters wa tí Tinubu bá jẹ president nínú bọ́ọ̀sì báyìí wọ́n yìí máa bọ́ aṣọ sílẹ̀ pẹ̀lú ọyàn wọ́n á mú naked báyìí pé ìwọ kò ṣáà ti èwò mi kó fún mi ní 5 naira kí n lè fi jẹun. ẹ̀yin onímọ́tò gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe transport tẹ́ fi ń jẹun ní Nàìjíríà tí ẹ bá lè dìbò fún Tinubu tí yín bá yín èló lẹ́yìn já tíkẹ́ẹ̀tì ń sìn ó máa lágbára ni o wàláì èyí tó jẹ́ aládàáni tó ní bọ́ọ̀sì tó ní transport kìíní tiẹ̀ gangan tó jówó ogún ojú ẹ̀ wọ́n yìí máa gba àwọn ọmọ union wọ́n á wá gbà lọ́wọ́ yín tí ò dẹ̀ sí bá balẹ̀ yín tó máa ṣe yín lọ́wọ́ tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò kò dẹ̀ síbi tẹ́ máa gbé lọ. ẹ wo Nàìjíríà kò sí kankan mọ́ bẹ́ẹ̀ àṣàmẹ́gúngàn ò sí ní Nàìjíríà I'm telling you ẹ wá gbọ́ mi ẹ wo country bó ṣe dojúrú ayé Nàìjíríà wá polúkúrú muṣu kò sí eku òkè bí eku kò sí kankan bí ilẹ̀ ṣe ń ṣú bí ilẹ̀ ṣe mọ́ ní ìkanra ń dé báwọn èèyàn ìlú Nàìjíríà kan gógó bag of rice ó ti di 40,000 naira still counting àlùbọ́sà ó ti di gold tàtàṣé tòmátòsì gbogbo ẹ̀ ó ti dogun ó ti dọdẹ gbogbo àwọn government officials yẹn gbogbo wọn náà ń gba salary wọn ṣé mo yẹ tó ń gbà per month àwa wí tán ex-governor Gbẹ́ngà Daniel nínú interview wọn kan tí mo gbọ́ wọn ní salary wọn 500,000 àbí nǹkan kò lè jẹ́ bẹ́ẹ̀ bóyá bàbá ṣe mistake ni wọn lè sọ pé 500,000 ṣé àwọn governor wọn ò mọye tí wọ́n tán dáṣà àwọn family and friends wọn tó bá wá bá wọn in a day
láàrin a week lásán kọ́mẹ̀ntì sọ ibo náà ti wá rí owó tó fi ń commercial tó ń ṣoríṣiríṣi. Ẹ wò ó gbogbo wọn ẹ mọ iye tí àwọn senators tí wọ́n ń gbà millions upon millions. Àwọn kan tilẹ̀ wà ní Nàìjíríà tó jẹ́ pé dọ́là ni wọ́n fi san sálárì wọn. Ẹ wá ní náírà máa fọ́. Ṣé ẹ mọ̀ pé àwọn kan wà ní Nàìjíríà government officials tó jẹ́ pé dọ́là náà fi sanwó wọn? Ẹ mọ̀ kankan. Nǹkan ò tí wọ́n nǹkan ò tí wọ́n. Ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa mẹ́yẹ bọ̀ lápò ni, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Ṣé ẹ mọ̀ iye tó ń ṣe euro sí náírà, ẹ mọ iye tó ń ṣe dọ́là sí náírà nísìn? Nǹkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ilé ẹlòmíì má ṣọyín tó jọ yín lójú yẹn, ẹ máa wá èèyàn kó wà rà ní gbàǹjo kẹ́ ẹ lè róúnjẹ jẹ, kẹ́ ẹ fi róúnjẹ wà lẹ́ẹ̀ ní réyàn rà. Ìwọ tó o bá ní owó ní Nàìjíríà tó ń gbọ́ mi, ẹ ní sórí burúkú ẹjọ́ ẹ bá mi ṣe èso yìí. Ìwọ tó wà Nàìjíríà tó ń gbọ́ mi, no matter how little tí ó bá wọlé sí ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí owó, máa rò ẹ̀ má dẹ̀ bẹ́ẹ̀, má mà náwó ní ọ. Nàìjíríà ti wọ recession, kò wá ṣe Nàìjíríà nìkan. Because of COVID-19, all over the whole world, recession ti wà. Ó wà lábúròdù táwa náà wà yìí, oníkálùkù ń pàṣípàṣì ẹ̀ ni. Kò sówó kankan, ẹ̀yin Nigeria citizen tẹ́ ẹ wà nílùú Nàìjíríà. Nàìjíríà ti wọ recession. Kó Nàìjíríà ò ní £1 tán náà sọ pé Nàìjíríà owó Nàìjíríà lélẹ́yìí. Ìwọ̀nba owó nǹkan tí wọ́n ṣe ní Nàìjíríà ń sìn, táàsì tí wọ́n ń gbà lórí gbogbo yín pátápátá tẹ̀ ń san, ọ̀nà fi maintain yín. Gọ́ọ̀mẹ̀ntì international wọ́n ra epo mọ́ bíi ti tẹ́lẹ̀, wọ́n ra epo mọ́. Ìwọ̀nba nǹkan tí wọ́n dẹ̀ ń rí Níjẹ̀ náà ń kó lọ. Níjẹ̀ ni wọ́n ò ní plan fún yín. Tẹ́ bá rò pé wọ́n ní plan fún yín, wọ́n ò lè ní plan fún yín. Ẹ má bínú, mo ní code. Wọ́n ò ní plan fún yín. Ṣé senator tó ń gba how many millions? They are 35 million or I don't know how many millions tí wọ́n gbà in dollar. Bó ṣe ń sọ pé wọ́n sọ salary minimum wage 30,000 naira. Nigeria government àwọn èèyàn ní 30,000 naira. Ṣùgbọ́n àwọn senator tó ń san millions fún monthly kò tí ì mú allowance àti gbogbo ẹ̀ o. Wọ́n jẹ wọ́n lówó oṣù kan rí. Tó jẹ́ sí pé gbogbo owó tó ń wọ ìlú Nàìjíríà àárín ara wọn ni wọ́n ti ń pín. Àbẹ́yìn gbọ́ kí gómìnà bọ́ síta kó sọ pé wọ́n jẹun lówó, wọ́n lè jẹ lówó. Ẹ̀yin kò lè nìyàn bí tèmi báyìí. Àwa náà lè jẹ lówó, àwa náà máa jẹ lówó because bàbá lè kú ká kú ni. Àwọn ní nǹkan ò gbúdọ̀ ṣe wọ́n. Ṣé ti wá rí, ó ṣe wá ń jájó wọn lójú nísìn. Nigeria government ẹ má jìyà gan o. Tí yín bá yín o, gbogbo yín pátápátá ẹ ti ṣòfò. Nísìnyí tí wọ́n fẹ́ sanction gbogbo wọn pátápátá àti governor àti gbogbo wọn kó má lè wọ abroad àti US àti UK ẹ̀ ní lè wọ ọbẹ̀ mọ́. Ìsìn ló ṣe ń jájọ yín lójú wípé ó yẹ ká ẹ ti náwó sí health center. Ìsìn ló ṣe mọ̀ pé ó yẹ ká ẹ náwó sí ọ̀rọ̀ kí iná wà ní Nàìjíríà kó mi wà. Gbogbo owó tí ẹ kó jọ tẹ lọ ń yá káàkiri, ẹ kàn rí pé wọ́n yáwó lóòótọ́ náà wọ́n yá wọn lówó. Owó yẹn gbogbo kò yà yín lẹ́nu pé gbogbo owó tán yá ibo ni wọ́n kó sí, kí náà fi ṣe. Nǹkan tó náà máa torí ẹ̀ yá owó tó máa yá billions of dollars, God bless you Prince Atobatele, tó máa yá torí owó tó máa lọ yá dollars million billions. Wàláì kò sómi kò síná kò sí kankan. Akọ̀tún dédé gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wèrè kan tó bọ́ síta tó lóun fẹ́ lọ yá 100 billion. Wọ́n fẹ́ fi dìwọ́ọ̀mù àwọn ọmọ, wọ́n fẹ́ máa fi fíìdì àwọn ọmọ kéékèèké. Mo ní ṣé Nàìjíríà ṣáà ti padà kó sí Nàìjíríà bòmíì ni àbí the same Nàìjíríà tá wà. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lọ yá, wọ́n fẹ́ dìwọ́ọ̀mù children, wọ́n fẹ́ fíìdì children èwo àbọ̀ fẹ́ fíìdì màálù kò yé mi. Ṣé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì mọ iye ọmọ tó ń bí ní Nàìjíríà in a year ní yearly? Does Nigeria government ṣé wọ́n mọ iye ọmọ tí wọ́n bí yearly ní Nàìjíríà ni? Wọ́n mọ̀. Ọmọ wo wà lẹ́fẹ́ lọ dìwọ́ọ̀mù? Ṣé àwọn ọmọ tó jẹ́ wípé sálárì yín ẹ̀yin gọ́vnà ẹ̀ ń gbà during the COVID-19 ó ní iye tó wọlé sí àpò ìkankan nínú yín láti ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì tán fi fún yín pé nǹkan COVID-19 ti yín nìyẹn. Èyí tí ò wá jẹ́ owó titi yín tí wọ́n wá ní pé oúnjẹ yìí ká ẹ pín káàkiri state. Ṣebí gbogbo yín ẹ̀yin APC olórí burúkú má ṣàǹfààní níṣẹ́lẹ̀ lọ kó pamọ́. Níbi tí ayé yín bàjẹ́ dé, ẹ mú gbogbo oúnjẹ
ráìsì, sugar, salt, indomie, gàrí, ẹ̀wà, ẹ kó gbogbo ẹ lọ kó pamọ́, ẹ lọ build warehouse, ẹ lọ kó gbogbo ẹ pamọ́. Lẹ́yìn ìgbà tá ẹ ti ṣòfin, tá ẹ ti bọ́dà ọ̀dọ̀ wa ipò oúnjẹ ò gbọdọ̀ wọlé. Oúnjẹ tó yẹ kẹ́ ẹ tún kó fún wọn, àwọn ọmọ wọn yẹ ẹ ti ẹ̀rọ bó jẹ́ indomie lásán kẹ́ ti ẹ̀ kó fún àwọn òbí wọn kán lè fún àwọn ọmọ during this period. The same àwọn ọmọ tẹ́ tún wá lọ fẹ́ lọ gba ya billions upon billions fún pẹ́fẹ́ dìwọ́ọ̀mù. Àwọn ọmọ tí ó jẹ́ ordinary indomie during the COVID-19 owó tán ní kán fún wọn, nǹkan tán ní kán fún wọn. Tí ò ṣòwò yín, ẹ lọ kó pamọ́. Ṣẹ́yìn yẹn lẹ fẹ́ fi owó dìwọ́ọ̀mù wọn. Ṣẹ́yìn lẹ fún wọn lóúnjẹ níṣẹ́ mọ iye ọmọ tó wà ní state kankan ni. Ó lè ní gbogbo yín náà bí ayé yín ṣe run tó bẹ ṣe ń kó millions àti billions tẹ́ ń kó wá abroad, tẹ́ ń kó káàkiri, tẹ́ ń sí sínú ilẹ̀, tẹ́ ń kó sínú sókèwé, tẹ́ lọ sí burial ground tó ẹ̀tún yìí ń kó indomie pamọ́. Ìyẹn lè fi máa mọ̀ pé ayé yín ti run. Ìyẹn lè fi máa mọ̀ pé ayé yín ti bàjẹ́. Ẹ lè yó Nigeria government èèyàn tó fi ṣe yín ti yín ti ta ẹ máa kú sínú ìṣẹ́ láyé yín ni. Ẹ lè yó tó bá jẹ́ pé lè yó ni. Ṣó wáyé kẹ́ ẹ máa ní millions billions kẹ́ tó máa lọ máa kó salt àti sugar, indomie ẹ tún lọ kó pamọ́. Àìmọye oúnjẹ tẹ́ máa lọ kó pamọ́ tó yẹ kẹ́ ṣí ẹ̀ fáwọn aráàlú. Ìgbà tí ráìsì àti ẹ̀wà yẹn tó bá ti wá bu tó ti yọ kòkòrò tó ti bàjẹ́. Governor Abiodun ní Ogun State during the COVID-19 God Ọlọ́run arẹ́jọ́dá ẹ wá ní kí ìdájọ́ má sọ̀kalẹ̀ lórí yín bí tẹ́ fẹ́ gbé gbà nínú ìmọ̀. Governor Abiodun l'Ogun State ẹ rántí sister mi kan báyìí lára àwọn youth mi tí ẹnìkan lọ pín àwọn ẹ̀wà burúkú fún wọn, ẹ̀wà oníkòkòrò tó ti bàjẹ́. Lady yẹn was frustrated. I am so sure pé kò mọ̀gbà tó ṣe fídíò yẹn. Lady yẹn ṣe fídíò pé Governor Abiodun báwo lè ṣe máa kó irú ẹ̀wà burúkú bẹ́ẹ̀ tẹ́ máa ní kán lọ máa pè fún wọn. Ibo ni ẹ̀wà yìí wà nígbà tó sì wà ní ṣásìsì tó ṣe é jẹ táṣọ ara lóore. Ẹ lọ kó pamọ́. Ẹ mú èyí tẹ́ bá máa mú, ẹ máa fún ìyàwó àtàwọn ọmọ yín, àwọn family yín, àwọn members yìí tó bá yọ́nú sí. Ẹ̀mí lè tó kù títí táyé ráìsì àtẹ̀wá fi bàjẹ́. Ìgbà ẹlẹ́ wá pè fún wọn. Ọmọ yẹn ní Governor Abiodun ṣé ẹ lè fún ìyàwó yín àbí ọmọ yín nírú ẹ̀wà yìí jẹ tẹ́ ẹ ní káwọn wá máa jẹ. Nítorí ẹ̀ Governor Abiodun ẹ gbógun ti ọmọ yẹn, ẹni kó padà lọ ṣe fídíò míì. Ó padà ṣe fídíò míì ṣùgbọ́n nǹkan tó sọ ó ti lọ already. Ayé yín ti run. Bàbá Governor Ogun State ti yín bá yín. Ìdí tí ọmọ yín, ìyàwó yín, ẹbí yín ò fi ní jẹ nínú ìyà tó wà ní mi tí mọ̀. You are mad. APC, you are mad. PDP, you are crazy. Ayé yín ti run. Ogun State yẹn náà báyìí palliative ṣì máa wà ńbẹ̀ dìsín. Ẹ jọ̀ọ́ kí ló dé tí wọ́n Governor Ogun State ó kàn mọ̀ pé ó kó tear rubber ní new rice, beautiful ones, fresh ones, indomie, gbogbo oúnjẹ. Àṣẹ ti lọ kọ́ warehouse tẹ́ kó àwọn oúnjẹ síbẹ̀. Ẹ dẹ̀ wá kó ẹ̀wà tó ti bàjẹ́. Ẹ wá lọ pè fáwọn èèyàn. Kí ló dé tẹ́ ṣe lọ gbé àwọn èèyàn kẹ́ máa pè fún wọn nígbà yẹn tó ṣe wá jẹ́ ilé ìtẹ́tí kó pamọ́ tó ti bàjẹ́ lẹ wá fún wọn. Kán lọ máa jẹ̀wà, kán máa yàgbẹ́, kán máa ṣunú. Ẹ̀yin dẹ̀ máa jókòó sínú AC. Ẹ máa how are you? Ẹ máa ṣe bí olórí burúkú, ẹ máa halẹ̀ mọ́ra yín. Ìkà ní gbogbo yín, olórí burúkú ni yín. Iṣẹ́ tó bá jẹ́ pé ọmọ Yorùbá gbọ́n ni. Ṣó yẹ kán ríyàn kan tó máa support yín? Ṣó ríyàn pẹ̀lú gbogbo nǹkan tí gbogbo wa rí yìí? Tá mọ̀ ipò òtítọ́ ni. Ṣó yẹ kán rí èèyàn kan kó máa sọ pé òun máa jàjà yín? Ṣé bó yẹ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ ká wọnú ilé yín ká máa lẹ̀yìn lóko ká lẹ̀yìn lóko tapa tẹ̀ràn ni? Kí irú yín kó má ṣẹ̀mọ́ ní ilẹ̀ Yorùbá kó lè jẹ́ àwòkọ́ṣe àti ọgbọ́n fún àwọn wèrè tó ń bọ̀ táwọn náà fẹ́ ṣe bí tiyín. Nǹkan tó yẹ kó ṣe fún yín nìyẹn. Because wickedness tó wà lára yín wàláhì kò lẹ́gbẹ́. Kò lẹ́gbẹ́. Tẹ́ bá fẹ́ pè wọlé ẹ̀yin èèyàn mi, ẹ lè pè wọlé. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wá ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tá bá máa pè wọlé lórí ọ̀rọ̀ ìjàngbara tá ń sọ yìí, ó nìkan ni mo fẹ́ ká ti pè wọlé. Ó ní mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Tá bá dẹ̀ ti pè wọlé, ẹ jẹ́ ká go straight to the point. Ká sọ ní àárín ìṣẹ́jú méjì kí a lè gbé kọ́ọ̀lù àwọn ẹlòmíì náà. Lẹ́yìn ọ̀rọ̀ Yorùbá tí à ń sọ, ẹ jọ̀ọ́ tẹ́ bá pè wọlé ẹ má sọ nǹkan míì mọ́, mo bẹ̀ yín ni. Please.
ìlú Nàìjíríà kò sí kankan bẹ̀ mọ́ o. Yorùbá nation, here we land. Yorùbá nation, here we come. Ilẹ̀ Yorùbá nìkan ló lè gba ìwọ, òun ló sì lè gba èmi. Kò tún sí ilẹ̀ kankan mọ́ tó tún lè gbà wá ju ilẹ̀ Yorùbá. Sorry. Wọ́n ní kò síbi tó dàbí ilé léyé ń ké o, kò má síbi tèmi fẹ́ ju bí tàbí mi. Ìlú owó, ìlú ọlá nílẹ̀ Yorùbá o, wọ́n ti kọ́ mi lẹ́kọ̀ọ́ níbẹ̀ ó ti yé mi. Ìlú owó, ìlú ọlá, ìlú àlùbáríkà, ìlú ìfẹ́, ẹ wo àṣà, ẹ wo èdè, ẹ wo ẹwà àmútọ̀runwá, ẹ wo ọgbọ́n, ẹ wo ìmọ̀ láàrin àwọn ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá. Ẹ wo gbogbo ẹ. Ṣé ẹ ti wá rí wípé ọmọ kan ni wá, a kì í ṣe ọmọ àlè. Ẹ má jẹ́ wúwo ọmọ àlè, bó ọmọ àlè tilẹ̀ pọ̀ láàrin wa. Àwa tá a jẹ́ ọmọ kan ló yẹ ká fi ìwà, ká fi kọ́ wọn pé má ṣe bí ọmọ àlè. Ọmọ kan ni wá, ìwà tí ọmọ kan ń wù òun lélẹ̀. Ẹ má jẹ́ gbógun tira wa, ẹ má jẹ́ fìyà jẹra wa. Èyí tá ti ṣe ó ti tó, àsìkò ti tó fún wa láti ṣe kíni, láti fìfẹ́ hàn síra wa. Ẹ kálẹ́ o. Ma. Yes sir. Ẹ kú jẹ́ mẹ́ta. Yes sir. Ẹ kú àwọn alálẹ̀ àti wọ́n ti yín lẹ́yìn. Àmín sir. Ìyá lórí ọ̀rọ̀ tẹ́ sọ láìpẹ́ yìí, èmi náà ṣe fídíò kan níbi ọjọ́ mélòó kan sẹ́yìn yìí. Mo sọ mo ní tó bá dé Nàìjíríà jẹ́ ìlú ibi tí àwọn tí wọ́n ṣe ìlàkàyè wà, àwọn tí consciousness wọ́n ti ń ṣiṣẹ́. Ọ̀rọ̀ COVID-19 palliative yẹn ó tó láti di gbẹgbẹ́ pípọ́ ní gbogbo ohun tó ń jẹ́ gómìnà ní Nàìjíríà kan lówó kúrò lórí rẹ̀. Ṣé because wọn ò fẹ́ wọn fún àlàáfíà, wọn ò fẹ́ wọn fún kọ́ wà láyé. So ẹni tí ó bá dẹ̀ tí wọ́n rẹ kan èèyàn tí ọba wa tí ọba wa ṣe tí ọba dìde rò sí ibi òpó yẹ kó burú jù. Because wọ́n ẹni tó lè febi pa èèyàn nígbà tí gbogbo ayé rí ìrírí oúnjẹ tẹ̀lé ní oúnjẹ ọ̀dẹ̀ pọ̀ ní oúnjẹ síbi kan tó pọ̀ tẹ̀lé kú ní ọba wọn. Ṣé bẹ́ẹ̀ náà wọ́n ṣe wá dájú tó ni? Àbí bẹ́ẹ̀ bá ṣe àwọn bíbí tó ni? Tó bá yẹ pé a ní àwọn èèyàn tó lè ní akíkanjú kó ní ní protest ní bá ṣe ń sọ yìí pé gbogbo gómìnà tó lówó nípa tọ́jú oúnjẹ ilẹ̀ Yorùbá pé àfẹ́ wọn lórí Yorùbá because wọn fẹ́ wá fún dáadáa àfẹ́ wọn mọ́. Tó bá ti bẹ̀rẹ̀ káwọ́ bẹ̀rẹ̀ lọ sórí àwọn educational government náà. Ẹyin wàhálà ti pọ̀ jù náà. Kí ló dé? Ṣé àwọn òfin wáyé tí wọ́n wá sí Nàìjíríà ni? Àbí Nàìjíríà nìkan ìlú wà lábẹ́ ọ̀run ní àwọn ìlú tó kú táwọn níbi táwọn wà yìí lásìkò palliative yẹn owó tẹ́wọ́ ní jẹ́ wọn ní fi dùn yín. Ìjọba tó máa tẹ̀lé ọ́sà káńtà everybody ní àtọwọ́ tó gbọ́ wọ̀lú àtọwọ́ tó fi ṣọmọ ìlú wá tẹ̀lé ọ́sà káńtà yín. Èyí ká adẹ̀ pé wa ní ọmọ Nàìjíríà pé wa ní ọmọ Yorùbá adẹ̀ wá nílẹ̀ tí wa gbogbo bẹ̀rẹ̀ ebi dẹ̀ pa wá ìyà jẹ wá pẹ̀lú kọ́lọ̀ ṣe kẹwàá tó wù rẹ̀. Àwọn kan wá ní ká má kú Nàìjíríà ká má kú pẹ̀lú Nàìjíríà. Ẹni tó bá ní ká má kú pẹ̀lú Nàìjíríà yóò rí dáa. Nǹkan ẹni tó bá ti ní bẹ́ẹ̀ ó máa gbọ́ wọn sí ní. Ó lè sọ bí báyọ̀ lọ mà ẹ kú ètò ọlọ́run tó mọ̀ fún yín ṣe. Ẹ ṣé gan ni sir. Thank you. Ẹ wo palliative. Ẹ wo palliatives yẹn. Títí di bá ṣe sọ̀rọ̀ yìí, ìjẹ́jẹ́ mọ̀ wípé Nigeria government wọ́n kàn ṣe bẹ́ẹ̀ ni wípé wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n kàn